ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيت عبادك الله ومن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا مجيب على قوم موسى أنزل المن والسلوى فيبعثني يتيبانني ولسقط مني فتجور إشارة لسوادني أليبا لجوتا Kíkàbà kò fi ṣe dúpé, àbọ̀ Ọlọ́run tó fi gbé Kùránì tí Kùránì kò fi ṣe dáná. Dákun fi bò wàrà tó kéde lọ, àtàwọn àtàjọ ń fẹ́ra wá, àtàwọn àtàjọ ń fẹ́ra wá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ada ọpẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó ṣọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá tó wá kádàrá wípé ká tó jọ pàdé lẹ́yìn. Ọlọ́run kó wà ní ìjọsìn fún wa. Abára dúpẹ́ pé Ọlọ́run tó wá sójú ọ̀nà kan. Ó yọ́nú sí àbẹ̀lọ́wọ̀n bá ní pẹ̀lú ohun tí ó jáde lára wa pátá wẹ́dẹ̀ tí kankan ó ya kèfèrí o àwọn èèyàn sàmì dáadáa. Nígbà tí ustaz wa Sheikh Ibrahim Sulaiman tí wọ́n máa tẹ̀síwájú a sọ fún wa pé níjẹjọ pé ẹrú Ọlọ́run kan wọ́n jẹ́ mẹ́mbà wa tí wọ́n jẹ́ mẹ́mbà Anatolia so wọ́n wá ní kíní bí àwọn ti ń gbọ́ àwọn rí pé ó nídi kí a tún fi agbára fún àwọn tá a fi ń sọ̀rọ̀ yìí so wọ́n dẹ̀ ṣàdéhùn wípé àwọn ra spíkà tó tóbi ju eléyìí lọ so wọ́n ṣàdéhùn yẹn fún wa wọ́n ti wá mú àdéhùn yẹn ṣe báyìí kí wá sí spíkà nìkan wọ́n tún fi extra microphone wọ́n tún fi kún sí so lẹ́yìn speaker tó bá lẹ́yìn microphone méjì tó bá wá wọ́n tún ra another extra microphone bákan náà speaker yìí tábà tó fẹ́ lo extension speaker míì mọ́ a tún lè jọ yẹn mọ́ so ó ń tàn kò fẹ́ ká dárúkọ òun ṣùgbọ́n Ọlọ́run mọ̀ tó sáàtù wa wọ́n bá ṣàdúrà fún nígbà tí wọ́n bá fi gúnlẹ̀ wá sí Ọlọ́run mọ̀ yẹ kó tán lọ́wọ́ ẹ̀ la hawla wala quwwata illa billah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah atọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jẹ̀dá annabi wa Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run kó máa bá annabi àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo wa mùsùlùmí tí à ń tẹnujúpọ̀nà tí annabi wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ ọgbẹ̀dẹ̀ alkiyama Allahumma amin. Ní àkọ́kọ́ a ń fi àsìkò ya fi ń bẹ̀lọ́n ọmọ ya wa tí wọ́n dá sí tọ́lọ́n tí wọ́n ní kí nǹkan ẹ̀kọ́ tún lè bá máa gòkè sí dáadáa
ọlọ́run balikọ lábá ní sí àlékún àánú rẹ̀ lórí wọn wọlá àdọ́kan òsọ ọlọ́run ẹlòmí lè wò pé ń gbà wọ́n ní fíkà tí ń rà wà ẹ̀rì pé òun lẹ́gbẹ̀ẹ́ bí ṣùgbọ́n nkọ́lá lò torí pé wọn ò tí ì chájẹ̀ so hàn tí wọ́n chájẹ̀ wọ́n kà tẹ́sì ẹ̀wò lẹ́ẹ̀kan ló fi dúbà mọ̀ báwọn tàbá ní bó ṣe dùn ẹ̀nà láà ṣe lò ó lè mọ́ dùn pẹ́ so kó lè bá dùn pẹ́ ó ní wọ́n fi ní ká jẹ́ kó gba iná sára afánà ọlọ́m̀bẹ̀lọ́n sọ́dákọ̀ járíà ni kọ́lọ̀n kọba ni sanwọ́lẹ́sùn olóore wọlá tẹ́kàn sọ ọlọ́run gbogbo ẹni kọ̀ọ̀kan náà tí àwọn fi àsìkò wálẹ̀ ta fi wá ń gbọ́tọ̀ lọ́run ọlọ́run balikọlá kọ́sàlẹ̀kọ́ àmì lórí wa gẹ́gẹ́ bí la hawla wala quwwata illa billahi alil azim gẹ́gẹ́ bí a ti ń sàlàyé fún wa lórí ọ̀rọ̀ ẹbọ àti àwọn ọ̀nà tí ó pín sí lónìí níta fẹ́ gbéyẹ̀wò ní àwọn abala kan nínú àwọn nǹkan tí ó jẹ pé àwọn èèyàn tí wọ́n ń ṣe ẹbọ ìpín ẹbọ náà la fẹ́ sọ ṣùgbọ́n àwọn ìṣòro tí máa ń máwọn èèyàn dẹlẹ́bọ àti solution rẹ̀ àwọn ìṣòro tẹ́rí ẹbọ ńlá ó ti clear àti sọ̀rọ̀ rẹ̀ ẹbọ ńlá ó clear gan ẹbọ ńlá ó clear a dẹ̀ ti sọ̀rọ̀ rẹ̀ lọ ṣùgbọ́n àwọn ẹbọ wẹ́rẹ́ ìdájọ́ ẹbọ náà ni tí a bá lẹ́bọ kékeré ìdájọ́ ẹbọ ló wà fún ṣùgbọ́n bó sì jẹ́ pé ìdájọ́ ẹbọ ló wà fún ẹlòmí ọmọ ìyọ́kàmọ́sà sí bẹ́bọ kékeré náà ni àtẹbọ kékeré àtẹbọ ńlá kò sí ìtẹ́yàn kó sí tẹ́yàn òdórí gún wájú Ọlọ́run ṣùgbọ́n kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ méjì náà lẹ́bọ pín sí alẹ́bọ ńlá alẹ́bọ kékeré ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹbọ ńlá torí pé ọ̀rọ̀ ti lọ lórí rẹ̀ nínú àwọn wáàsí tá ti ṣe sẹ́yìn ní ìjókòó yìí àwọn kí n kọ́kọ́ fi ọ̀nà kan wọlé tẹ́yẹ̀kẹ́ táwọn àfáà bá fẹ́ sọ̀rọ̀ ẹbọ kékeré ó ní ọmọ ń gbà wọlé ìwà máa bọ́ síbi àwọn ẹbọ tó jẹ́ pé akàpè kékeré ni kìí ṣe kékeré bá ná o ìṣòro kan ní sì máa ń gbáwọn èèyàn bọ̀ bẹ́ẹ̀ kódà ọ̀gọ̀rọ̀ rẹ̀ ara mùsùlùmí ló wà àwọn ẹlẹ́bọ náà ń ṣe o ṣùgbọ́n báwọn yẹn bá wulẹ̀ rí wọ́n di rẹ̀ kò yẹ kó wulẹ̀ jọ wọ́n lójú ṣùgbọ́n tá bá mùsùlùmí bẹ́ẹ̀ yóò fẹ́ máa mú ẹ̀rí kan sí kejì wá pé eléyìí tó sì jẹ́ pé àwọn ìrújú kan wà ń bẹ àfi ká clear rẹ̀ ṣùgbọ́n kí n kọ́kọ́ gba bí kékeré tànàbí gangan ọkọ̀ júwe fún wa kí n kọ́kọ́ gba bẹ̀ wọlé ànàbí ní inna akhwafa ma akhafu alaykum ash-shirkul asghar èyí tó kéré jù lọ àbí èyí tí ẹ̀rù ń bà mí fún yín lẹ́yìn mùsùlùmí tẹ́rù rẹ̀ ń bá mí fún yín jù lọ òun náà ni ẹbọ kéké ash-shirkul asghar òun lẹ́bọ kéké a ń sọ àbàwà bí ànàbí lérè kí lẹ́bọ kéké ànàbí ní àríyá alẹ́àwò kí ni a ń pè bẹ́ẹ̀ sí àrí mi oní Yorùbá ń pè ní alẹ́àwò ànábì ní kí ni a sì ń pè ní sí àrí mi o náà ni iradatul ibad kéèyàn máa gba èrò ẹrú níbi nǹkan tó jẹ́ ìjọsìn fọ́lọ́run in tó fi ń ṣe kìí ṣe torí ìtọ́lọ́run torí ẹ̀dá Ọlọ́run ló fi ń ṣe nǹkan tó ń ṣe ìjọsìn tọ́lọ́run ni ọwá ń da tẹ̀dá pọ̀ mọ́ yálà ó ṣe nítorí tọ́lọ́run tó wá jẹ tẹ̀dá náà mọ́ kí méjèèjì náà tó bá tiẹ̀ lílọ mọ́ra wọn náà a sí nítorí tọ́lọ́run ṣùgbọ́n káwọn èèyàn náà tó lè bá àríwá náà àtúnṣe tàbí kó tiẹ̀ jẹ́ pé torí ìtẹ̀yàn nìkan lèyàn fi ṣe ṣùgbọ́n ìjọsìn tọ́lọ́run ni wà sí làwà gbọ́ kò sí nǹkan táwọn àbẹ̀ jújú rí Ọlọ́run lọ tí è bá ti ṣe torí ìtọ́lọ́run mọ́ tó bá jẹ́ pé torí pé kí lágbájú mọ́ bá sọ tàbí nítorí nǹkan báyìí tàbí nítorí nǹkan báyìí tàbí nítorí pé àwọn tí a ti ẹ̀gbẹ́ tó ìkalẹ̀ ara kan náà jọ ni wá tó wáyé pẹ́lú mi lò gbérú ẹ̀kalẹ̀ ìní lọ tí àpá àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n sọ pé ò lè gbówà sí ẹlòmí kódà
àfáànú ẹgbẹ́ wọn kò bá jẹ́ pé yọ́kà máa kàwé ròyìn mú ní àlè pẹ̀lú mi àwa náà ní àfáà káwọn yóò lè bá mọ̀ yìí pé a ní instrument tó pé a náwọn striker kódà tó náwọn mainfielder láwọn defender so gbogbo tó bá yẹ kéèyàn ó ṣe nítorí ìtọ́lọ́n wá sí láǹgbọ́ ẹ̀ kò ní díjọ́gbà ẹ̀rìkà mọ́ kún wá síwé iṣẹ́ rẹ̀ kún wá sọ kọ́lọ̀ kéèyàn wá déwájú ọlọ́run kún ní ọ̀gbáládá níjọ́ tó dòrọ̀ téèyàn tó ríbọ̀ níjọ́ tó rùn páyàn ànábì ní ọlọ́run máa sọ fún ẹrújọ́gbà ẹ̀rìkà mọ́ yìí pé ó ṣe nítorí tàwọn ẹrú mi ni kìí ṣe torí tèmi ọlọ́run ó sì ní rí ládá lónìí lọ bá wọn bóyá ọ̀rẹ́ sàn lọ́dọ̀ wọn ẹbọ ni but àwọn èèyàn lè fojú sí ṣẹbọ ìyẹn wá pọ̀ kódà téèyàn ọba ṣọ́ra social media tó wà ní ìsìn yóò sì jẹ́ kéèyàn òdéwájú ọlọ́run téèyàn ọba òdò nínú iṣẹ́ rẹ̀ ẹjẹ́ ń gba bí ájì wọlé gbogbo ìjọsìn lọ dá sí o kódà tó fi lórí útúbà jímá ẹbá ń sẹ́tì kámẹ́rà sáwọn èèyàn ti ń wọlé ẹmọ ṣe rẹ̀ lógúnlógún ọba mọ́ ṣe rẹ̀ èyí sọ́rí láyé ìlọ́kẹ̀mẹ́ka kó ṣe rẹ̀ ọba mọ́ ṣe rẹ̀ kí n problem ẹ̀ àti wà ń ká bàbá yóò arámùláwà yóò àntàwà fùlọ́ ẹlòmí yóò dùn báyìí wàláhì bígbà tí yẹn mọ́ lọ sí ẹni ọ̀yà kún wá báyà fọ́tò bẹ̀ ibi tí ń sàdúrà lọ èmi ni mo ti wà mọ́kà yóò kábàláwà yóò ọ̀yà ẹ máa type ẹ máa sàmì wọ́lọ́n bàbá wa Tinubu tẹ́fẹ́dẹ́bẹ̀ ọlọ́run jẹ́ rọrùn fún ẹ̀wọ́lá lè rẹ̀ ẹgbẹ́ rúkúnù yàmọ́ ní mọ́wàá ẹni ẹnu ọ̀nà kàwà mọ́wàá ẹ̀dá kò sí èyàn sàdúránù tòótọ́ náà sàdúránù káwọn ìlú àwọn káwọn bẹ́ẹ̀ èyàn ó déwájú ọlọ́run kò ní báládá hájì èyàn ó déwájú ọlọ́run ṣé wàhálà tí yìí ti ẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ hájì ó kú òní kí wọ́n kí díjọ́gbà ìkàmọ́ kí wọ́n sọ pé ọkàn ṣe lásán wàhálà tí yẹn ń ṣe lórí ìjọsìn wàláhì kò yìí sí mọ̀ fọ́lọ́nsẹ̀ lẹ́rí ìrun wákàtí 5 kò yìí sí ọba tó dáwà gán sọ pé wà innaha lakabiratun illa alal khashi'in ọlọ́ni ìrun tí mo ní ẹ̀kí ó tóbi kìí ṣe nǹkan kéèké o àfẹ́ tí ọba páyọ̀ Ọlọ́run nìkan ni mo rọ̀ fún o ìrun táwà ń kí tó ti mọ́ wa láwọn tí wọ́n ní kẹ́lómi ọ̀wá kí yóò máa sọ kò yìí sí nígbàtẹ́ ẹni ogun sánmà láìrí ládà ni bọ̀tẹ̀ mẹ́mọ̀ òkè kí ló wà lè ń bí ìrun kákan bọ̀ mọ́síkì ìgbàtọ̀ ọ̀rọ̀ fún ọ ló fi rò bẹ́ o kíyàn wá kírun ó tó dínú òtútù dínú ọyẹ́ àní sọpọ́ yẹ́ mú akarun kó bọnu báyìí kálukú jókòó tí èsì bá sí wọ́n jókòó ní ilé wa torí kíni lillah téèyàn bá wá sọ tí èsì pé torí ìtọ́ Ọlọ́run yóò déjọ́ rẹ̀ kìámà kò ní rí nǹkankan níwájú Ọlọ́run àṣìdánú sẹ́lọ́sí ẹbọ ni yóò sì máa bá sẹ́jẹ́ ọwọ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ pàtàkì jùlọ ẹni tó pẹ̀rẹ̀ lálùsùn náà tí bá ń dá kírun ọmọ bí ṣe máa ń ṣe tí ma wá ti ṣáájú kún lè bá mọ̀ kọ́ mọ̀ tajwid pé òun náà ti ń wájà bá lọ́dọ̀ àwọn àfáwà yóò wà bẹ̀rẹ̀ so tí ó jẹ́ pé tó bá kò wọn àtọ́lọ́n kì í ṣe bí ṣe ń kánú o yọ́wà pẹ́ kọ́nsà lè sọ pé àfáyẹn lóhun èyàn ó déwájú Ọlọ́run kò ní bá nǹkankan ẹni tí náwó nítorí pé kún lè bá sọ yí pé lágbájá náwó ni inú hadith Abi Hurairah radiyallahu anhu Abu Hurairah fẹ́ sọ hadith ń jọ náà ẹ̀mẹ́ta ló dákú bí ṣe ń dákú wọ́n rọ mi lè lórí oúnjẹ padà ó tún sọ fún ó ní wallahi ayé tí mo wà náà nìtánà bí ti ń sọ fún mi ikú tó bá jọ́gbà ìkàmà wọ́n ó mú onímímọ̀ wá tó nímọ̀ wọ́n ó sì mú olówó wá tó ló lọ wọ́n ó sì mú onígbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run tó jẹ́ jihadist wọ́n mú wá the same ìbéèrè yẹn lọ́wọ́ àmàbìrì lọ́wọ́ ẹnìkọ̀ọ̀ká pé ìwọ onímímọ̀ sí mi kọ́ mọ ọ̀rọ̀ kí ó fún ọ tó fi mà bẹ́ẹ̀ ni bóòlù sí wá sí ká lecture báyìí àwọn alọ sí gbèrúkọ báyìí a sọ àwọn èèyàn di mùsùlùmí a sì báyìí akáwọn mọ́ ń kí ó a sì báyìí so ọlọ́run ní torí ta ló fi wá sí yóò ní torí tí náà nìsà ọlọ́run ó ní kadhabta irọ́ lọ́pa
ó ṣe nítorí tèmi ó ṣe nítorí káwọn èèyàn lè bá sọ pé ah lágbàjá mọ̀ kí ó kọ̀nsẹ́ tí máa ń wí kí ó lẹ́gbẹ̀ẹ́ tí máa ń rí wí ó ti wọ́n sáwọn kò rí sọ ẹ̀yẹ́ dáwọ̀ gba máìkì ó ti lù náà ó ti lù sọ́rífù kọmọ bàlágà wọ́n dẹ̀ ti yìnyàn láyé pé ah lágbàjá mọ̀ bàlágà ọlọ́run ni ọkàn wéèsì gbogbo ògbèsí ayé rẹ̀ ó ní ládá kẹkà tó gbà dúró báyìí àbúrò ní bí wọ́n ṣe polówó náà nù pé lágbàjá bò ní ká sáfún ẹfún alówó àna sójú ọ̀nà tọ́lọ́n àsìgbá àfún lágbàjá lóúnjẹ àsìbá torí kí lẹ́fẹ́ àṣẹ torí jù ọlọ́run náà ni ọlọ́run irọ́ lọ́pàá ó ṣe nítorí káwọn olè bá sọ pé lágbàjá náwó bọ́sẹ̀gbẹ̀ báyìí wọ́n pe onígbìyànjú náà wà kébò ní ká program báyìí èmi máa organize máa sí báyìí torí kí gbogbo agbára tá ọlọ́run ti yín náà lálò fún tèmi kọ́ ó sí káwọn ènìyàn sọ lágbàjá àbúrò rárá ní wallahi ọlọ́run ó sì nìkan mọ́ máa mẹ́tẹ̀ẹ̀ta lọ́nu náà àkọ́kọ́ àwọn tí ọkọ̀ wọ náà jọgbìrà dìkì àmọ́nu ṣẹ́dọ̀gbà àwọn tí a dá akọ̀ ìwọ́n kírun kú wọ́n gbáwẹ̀ kú ṣùgbọ́n kí ló sọ wọ́n lérò náà ẹbọ kéèké tánàbí sọ pé inna akhwafa ma akhafu alaykum ash-shirkul asghar ìntẹ́rù bá mi fún jù léyìn lórí tọ́lá ti gbẹ́bọ̀ ńláyé ọlọ́run mọ́jà ara padà sí bú ẹni tí ó bọ̀ ní ẹbọ ńlá nu wá sọ̀rọ̀ tí wọ́n sọ pé òkè Ìbàdàn ló ń fẹ́ lọ máa bọ́ ní ìsìn pẹ̀lú bá ṣe wà ní iléeṣẹ́ ló mí òun ní tí ò sí bí yóò wọ́tàwátà wà nílẹ̀ tí mò ń wé àtọkùnrin àtóbin tí wọ́n sọ pé Ògún kan lọ́kàn tí sí kálukú ọ̀darin mà géètì láàlá lọ ní ìsìn táàlá lọ́ra rí mọ̀ táwà ní Ọlọ́run wa nù nígbà òun ò sí pè fún àwọn agẹ́mọ̀ ìyún Ọlọ́run ti làwà kó ń belé yùn ṣùgbọ́n yóò káwọn kẹta ní kọbi ara sí tó ẹ pé tí a bá ń tú lọ tí a ń tú bọ̀ èèyàn díẹ̀ ní ọlá ń bẹ àkọ́kọ́ tánà bí ọkọ̀ ju ẹnu àríyá sí àrími tí a rí ibi tẹ́tì wá fi mọ̀ yìí pé kò tó wá tọ́ sí ọlẹ́nu kọ́ máa ní lórí kí wọ́n lè bá àmà náà ní inú fi ń ṣe báyìí ìwọ́ fi yún lẹ̀ kò sí ẹ̀dá kankan tẹ́lẹ̀ yún lè yí jọlọ́n lọ pé lágbájá torí kí ló fi ṣe kódà wà láìkọ̀ yáwọn màláíkà torí bá a ṣe wà ní ìsìn àwọn màláíkà ó rìkọ́ọ̀dù pé àṣetọ́lọ́n lẹ̀ àwọn kọ́nù fáìlì gbogbo ọjọ́ sí tábàṣì àwọn ọkọ̀nù fáìlì tó bá jọ́gbà ẹ̀kẹ́ àmà wọ́n ti gbé fáìlì déwájú Ọlọ́run fún Ọlọ́run ní àwọn sọ pé no torí tèmi kọ́ ló fi ṣe lé ó fi hàn pé kó yé màláíkà náà làwọn àfáàfin sọ fún wa pé in tí a ń pè lánìyàn sirrun bayna al-abdi wa rabbihi àṣírí kan ni ìwọ tó ní àníyàn lọ́mọdì tó fi ṣe nǹkan àtọ́bátọ́dọ́ in tó bá kẹsẹ̀ ìta làwọn ọmọ gbédàjọ́ lé lórí àníyàn rẹ̀ àlè mọ́ kódà àṣìṣọ́ ọ̀rọ̀ ní káwọn sọ pé àníyàn rẹ̀ ọ̀dá ìwọ́ sí mọ̀ Ọlọ́run nìkan ló bá níyàn màláíkà gan ọmọ níyàn wọn ó rìkọ́ọ̀dù dókò tó ní fún abáyì ṣùgbọ́n tó ẹgbẹ̀rẹ̀ kẹmọ́ Ọlọ́run máa yọ pé ìwọ tó lọ sí wáṣì torí kí lọ fi lọ sí sí káwọn ilé bá sọ pọ̀ ọmọ̀rọ̀ sọ ni ìwọ tó lọ gbọ́ torí kí ló fi lọ gbọ́ sẹ́mà tẹ́rú bá ti kọ́kọ́ wá lè sọ Ọlọ́run bẹ́ẹ̀ ń pé ló jẹ́ kí sórí wọ́n tó sì ń ṣe nǹkan torí àwọn èèyàn lọ ro dáadáa èèyàn padà náà méjì torí èèyàn tó ń ṣe nítorí wọn ò wulẹ̀ nìyàn bádáwó kan bá ṣẹlẹ̀ sí ọ̀ngá ni wọ́n tó fi wá yọ̀ pé aṣọ náà fìlẹ̀gẹ̀ rẹ̀ pọ̀ ọ̀ẹ̀kú náà máa dínkù ó ti ọkọ̀ padà náà àwọn èèyàn tó ń títorí wọ́n ṣe gan pé kún lè bá yàn ọ́ yóò tó wá déwájú Ọlọ́run tó ní ọ̀gbáládá bọ́n wà nàbí àdáwọn bá tó wá yíyàn ò lè lọ títí tí ẹ bá tó rẹ́lòmí náà wọ́n tó yìn àwọn àbá wọn ní sí ẹ̀tàn táráyé ń tàn ọ́ ló gbójúlé sẹ́tàn táráyé ń tàn ẹ̀ ló gbójúlé wọ́n ń pa àfìwọ́ ọ̀nkáyà sókè tí àwọn ń gbà wá ń kọ́ tó wọ́n náà rúbọ̀ báyìí wọ́n ní bí wọ́n bá ti rí ọmọ wọ́n pẹ̀lòmíì ìntàráyé kọ́kọ́ fi ń pèsè èyàn pè lágbájá ń sọ̀rọ̀ iná àwọn tó fi sọ̀rọ̀ sí pé Ajímọ̀bí ọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ jù ó náà ya ètè ìdáyín lóní ṣe bí ń gbà mọ̀ ń sọ̀rọ̀ náà lẹ dìbò fún mi ọ̀rọ̀ náà lẹ fi dìbò fún mi ṣé tí n bá lè sọ̀rọ̀ náà ṣe é dìbò fún ó ti mọ ọmọ àná bí Ádámà ó ti mọ̀ pé ìntẹ́fẹ́ fi mú mi náà ní kíni ṣe bí ń gbà mọ̀ ń sọ̀rọ̀ náà lẹ dìbò fún mi ṣe bí mọ̀ campaign náà ni mo sọ̀rọ̀ náà mo fi wọlé náà ẹ̀sẹ̀ á ní kí n débẹ̀ ní sí kí n dínkù sórí yáhù yẹn ẹbọ kékeré ni ṣùgbọ́n ìmọ̀ ń jẹsẹ́ kálukú ọ̀sá fún ká máa wò láàrin àwa àtọba tó dá wa ṣé torí Ọlọ́run mo fi ń ṣe tí mò ń ṣe
ìyẹn bá ìfẹ́ pẹ́ pọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n kálukú lọ wò tá a bá wò dáadáa á rí pé n ti ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa kọ́ alẹ́kọ̀ọ́ èèyàn lè dàníyàn tọ́lọ́run nípìlẹ̀ tí ẹ̀yin ọmọ ànábì ádámà bá dé wọ́n bí ànábì léèrè ni tọ́lọ́run lóòrò ṣùgbọ́n àwọn ọmọ ànábì ádámà wá ń yàn lórí rẹ̀ wọ́n wá ní sẹ́kọ̀ bá sẹ́ǹjẹ́ ànábì ní ọ̀hún eléyàn ìró òdùnnú tọ́lọ́run fẹ́ fún mùmínì láyé nítorí kó lè bá mọ̀ kí mo tó gbáṣẹ́ rẹ̀ ni kọ̀sọ́dún ní kèta kí ní ìpìlẹ̀ ẹ̀yin ọmọ ànábì ádámà ló gbé inú tiẹ̀ náà wá ń dùn pẹ̀lú ẹ̀yìn yẹn ànábì ní kọ̀sá burú sallallahu alaihi wasallam tọ́lọ́mí ó tó wà lè fi sẹ́lẹ̀kẹ̀ nígbàtí ìyẹ̀wà àwọ̀gùn sí mọ́ astagfirullah kan bá dípẹ́ àwọn àfáà ní tó tó fi sí ọlọ́run lẹ́ nítorí páwọn èèyàn tó yàn ọ̀gá náà àbí wọ́n bú ọ ṣíríkù náà tó ní sítorí wọn ni ó wulẹ̀ nídìí ẹyin wọn ó nídìí ebú wọn ẹwà tí wọ́n bá dìlì ní ọmọ wò ìyẹn bá kí wọ́n á bọ́ síbi àwọn ìṣòro tí máa ń mú àwọn èèyàn ṣẹbọ sọ́lọ̀ láwọn nǹkan tí wọ́n sì wò pé láwọn fẹ́ sọ́fù ṣòro yẹn tó jẹ́ pé ẹbọ ni àkọ́kọ́ náà ẹ jẹ́ á lọ sí Quran chapter 39 verse 38 surah tukini Zumar na'am ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون ọlọ́ni ولئن سألتهم من خلق السماوات والأرض ọlọ́ni wà nàbí sallallahu alaihi wasallam suratu Zumar aya 38 ọlọ́ni tó bá bi wọ́n léèrè من خلق السماوات والأرض tá bá bẹ̀rẹ̀ pé ta ló dá sánmọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje ẹbí gbogbo anybody léèrè ẹbí Ṣàngó léèrè ẹbí Ológun léèrè ẹbí Ọlọ́bàtálá léèrè ẹbí ìyá kìnnìkan léèrè ẹbí ẹ léèrè pé ta ló dá sánmọ̀ àti ilẹ̀ ánsà tí everybody ó mú wa kò sẹ́nì kankan tí ó sọ pé Ọbàtálá ni ánsà yẹn kò rújú rí kò sẹ́nì kankan tẹ́ lè bi léèrè pé ta ló dá sánmọ̀ wọn lọ́lọ́run wọ́n lè wá mọ̀ pẹ̀lú ọkọ̀ tí wọ́n mọ̀ wọ́n lè Elédùmarè ṣùgbọ́n gbogbo tí a rí wọ́n pẹ̀ tí a rí fà sí náà nù ọlọ́run wá bẹ́dà náà tó bá ti bí ẹlẹ́rì bá wọ́n bá ń sọ fún ẹ in tó lọ ní kànà bí ọmọ sọ láwọn náà fẹ́ mo bẹ́ fi ayà yìí ṣe foundation ọ̀rọ̀ tí mo bẹ́ sọ ni ọlọ́run ní bá ń sọ fún pé àrọ̀ ayé tún sẹ́ẹ̀wá rí ni gbogbo nǹkan tẹ́ ń pèlẹ̀ yín ọ̀nà tí ọlọ́run wà nábì pé àwọn olóòsà ńlẹ̀ sọ bá pé tó bá jẹ́ wípé ọlọ́run bá lékè ọlá ó bá gbèrò ìnira kankan mi tó fẹ́ fara ní mi ǹjẹ́ àwọn ọlọ́run tẹ́ gbé kalẹ̀ ìjó lè mú nira kúrò fún mi ó fi hàn pé nínú nǹkan tí máa ń máwọn èèyàn ṣẹbọ ni pé wọ́n fẹ́ ṣe dìfáwù kúrò níbi ìnira pé àfẹ́ kí nìran kàn wá ọlọ́run sì ti ní kànáà bí òbèrè ọ̀gọ̀rọ̀ bí tí mùsùlùmí ti bọ́ sínú ẹbọ o náà ni pé a fẹ́ wá protection kúrò níbi àwọn aburú tó lè ṣẹlẹ̀ sí wa irú àwọn aburú wo à ń bọ̀ ń bẹ̀ ọ̀dà náà tọ́lọ̀ ọba àríkọ́ lábá tó wá gbèrò dáadáa rò mí ọ̀dà náà sí àwọn ẹni tí ẹ̀ ń sọ yìí ǹjẹ́ wọ́n lágbára ságbára wọn gbé kí wọ́n sọ pé kí ni o kí wọ́n ní kọ́lọ̀ wọn mọ̀ jẹ́ kó oore yẹn tẹ̀ mí lọ́wọ́ sẹ́mọ̀ kí táwọn èèyàn bá tó ń wá oore ń sọ wọ́n dẹlẹ́bọ àwọn èèyàn fẹ́ kí ṣòro ṣẹlẹ̀ sí wọn ń sọ wọ́n méjèèjì náà nípìnlẹ̀ gbogbo ẹbọ táwọn èèyàn máa sí pátá tẹ́ bá wo gbogbo ẹbọ bí tí ó sá lọ náà ni pé oore kan ń bẹ mò ń lé ó fẹ́ di governor ó fẹ́ di president ó fẹ́ di councillor ó fẹ́ di gbá ó fẹ́ dàwó ó fẹ́ jẹ chairman local government ó fẹ́
kódà ẹlòmíì chairman nu landlord association lásán ọsọ de Elebo chairman landlord association lásán wọ́n ní ìwọ náà máa àdúgbò yóò ṣe ìwọ náà ọmọ ọkọ̀ tí wọ́n pa àdúgbò yìí ni amógundé ló kọ àdúgbò yìí ẹni tó bá jẹ chairman níbẹ̀ kò gbọ́dọ̀ dojú lásán. Ọlọ́run ní wà níbi bá ń sọ fún ọba ìtọ́lọ̀ wá ní kànábí ọ̀sánjọ́ náà tó jẹ́ ánsà fún gbogbo béèrè tá ń béèrè. Ọlọ́run ní wà níbi sọ fún wa pé gbogbo ń tẹ́ ìjọsìn fún lẹ́yìn Ọlọ́run kò lè gbà mí lẹ́ẹ̀kẹ́kẹ́, kò lè mú orí wá, kò lè má burú wá, kò lè mú nǹkankan wá. Hasbi Allah sọpọ́lọ́ ń tó fún mi. Ṣé kò táwa náà? Kul hasbi Allah. Ìwọ Ànábì sọ fún wa pé Ọlọ́run ti tó mi. Ọlọ́run ti tó mi. Ọlọ́run yẹn ni aléyìí. Ọlọ́run yẹn nìkan sọ. Ó ní gbogbo àwọn tí bá máa ń gbára lé nǹkan gbọ́dọ̀ gbára lé. Tó bá fẹ́ gbára lé nǹkan, ẹni tó gbára lé ní ta ni o? Allah. Ọ̀dà. Àyà yìí láti ṣe foundation. Nínú àwọn nǹkan tí àwọn èèyàn fi ń dẹrẹ́bọ, ó ní kí wọ́n lọ ṣe nǹkan tá ń pè ní pàró ìfọ̀npá láti tàbí kí wọ́n so nǹkan mára yálà láti fi lé àìsàn kan pé tí kìíní yẹn bá wà lára àwọn àìsàn tí ń ṣàwọn yìí yóò dínkù, tàbí tí kìíní bá wà lára àwọn ojúkójú ò ní wà wọn alọ́rọ̀ náà ni wọ́n ní àwọn tí wọ́n gbà pé àwọn kan ní ojúkójú bó ti jẹ́ pé àwọn àfà níbi wọ́n máa ń bá ní tú sí pé àwọn àjẹ́ ò ní àínú wàláhì kìí sàjẹ́ ní àínú. Kódà àwọn àfà máa túnú kéríké Ànábì ní àlẹ́ àínú ha kún òótọ́ ni o àjẹ́ ń bẹ o. Bánàbí máa ń túbà pé Bánàbí máa ń sọ bá pé àlẹ́ àínú ha kún pé àjẹ́ sí kí ni o ń bẹ. Àjẹ́ àínú kọ́ ni àjẹ́, gbogbo àfáàtì bá ń tú bẹ́ẹ̀ kéwò òye pé ojú ń fasọya ojú ń bẹ kínẹ́ka pé àlẹ́ àínú hakùn kìí ṣe túnmọ̀ àlẹ́ àínú yìí sí àjẹ́ kìí sájẹ́ àádìbẹ́ ní ìsìn wọ́n fẹ́ wá protection. Àwọn Lárúbá náà ti gbà páwọn àjẹ́ ń pé àínú ń bẹ ojúkójú ń bẹ, ojúkójú láàmà pé kìí ṣe àjẹ́ wọ́n máa rìn gbà ni tó ti báyìí, ṣùgbọ́n àínú àdámọ́ tó wà nínú ara ni, àdámọ́ inú ara ni tó jẹ́ pé ó ń gẹ́gẹ́ kìí ṣe níbi, ṣùgbọ́n náà àdámọ́ tí ẹ̀dáwọn ni pé tó bá fojú wo nǹkan yóò dẹ̀ bàjẹ́. Àdámọ́ tó lọ ń dá ní tó bá tó wá ní sọ́jáde tó bá rò yóò bá tó ní pé wọn ò mọ̀ nípa ṣẹ̀ríà, wọ́n lè lọ́mọ nǹkan, wọ́n lè ní eyín òkè lòun, wọ́n lè ní ẹbọra ní abàmì ní èmèrè ní. Àwọn àjẹ́ àwọn wulẹ̀ lọ sáìn lọ́fíìsì àlìjẹ̀nú tí wọ́n ní wọ́n gbẹ̀gbẹ́ wọ́n ní mítìn tí a ń ṣe wọ́n ní àwọn agbára òkùnkùn tí a ń lò gbogbo ẹ̀ náà ń dá ìjẹ̀nú gbogbo ẹ̀ náà là ń bọ̀ ń bẹ́ o. Ṣùgbọ́n táwọn èèyàn tún ń sọ Ẹlẹ́bọ ni pé wọ́n fẹ́ protect pàtàkì jùlọ. Èmi ga bí mo ṣe kéré mo gbọ́njú bá ìyún lọ́dọ̀ àwọn mọ̀mọ́ kan lágboolé, àwọn kinní kan báyìí tí wọ́n máa ń kiri káàkiri gbà kan bí àwọn ará bí tápà nínú àwọn obìnrin tí wọ́n máa ń fa kinní báyìí tí wọ́n máa ń ta kébé kaba tí wọ́n máa so mọ́ pé iná mọ́ òfin máa kọjọ àwọn tápà ọjọ́ kaba yìí tí wọ́n fi bí awọ sí kíní wọ́n ní ó ń dé tí wọ́n gbébọ ọmọ lọ́rùn tí wọ́n gbébọ ọmọ nídìí alábáwá náà nírú rẹ̀ ìgbà àwọn nǹkan yẹn oríṣiríṣi ni ìmí ń bẹ tí wọ́n gbé sọmọ lọ́rùn gbà náà tí wọ́n gbé kọ lọ́rùn pé nítorí pé káwọn ojúkójọ́ ọba àfilé wo ọmọ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn wá gbà modernize. Ayé ti lajú gẹ kọjá yí pé kọmọ gbèrò lẹ́yìn kọmọ lọ́rùn ní sàwọn èèyàn mọ̀ fojú ẹni ìrìn àmìlẹ̀ yìí ni ṣùgbọ́n tí wọ́n modernize so lóríṣiríṣi ọ̀nà gbogbo ń tó ọba lò ó lè má jẹ́ pàrò mọ́ ó lè má jẹ́ gbèkọ́ dì mọ́ tó bá jẹ́ pé nítorí pé kí ojúkójú tàbí kí nira kan ń bà fi kan ẹni tá a só sí lára àbí nítorí àìsàn ni nǹkan yẹn ẹbọ ni kílẹ̀ rí wa. Ẹ jẹ́ á padà sínú àdísì Imran ibn Hussein
radiyallahu anhu kọ́lọ̀ bá líkẹ́lá kọ́ bá ní yọ́nú sí. Ó ní arákùnrin kan, ànábì rí arákùnrin kan bí pàrùbáì ní wọ́n ń bẹ̀lá rẹ̀ tó so mọ́ apá. Ànábì bá bi léèrè pé kí ló tó fi so lè mápá? Ó ní àwọn fi ń ṣe protection ni nítorí aburú tí ó lè ṣẹlẹ̀ sóhun. Ànábì wọ́n sọ fún pé sórí ń tó so mọ́ rẹ̀ kò lè lé ọkún ní nǹkan kan níwájú Ọlọ́run dórí ibú lọ. Kódà wàlà òmítà tó ọba ilé kú tí kìíní sí wà lára rẹ̀ ma aflahta abadan. Ànábì ní ò lè sóríire láyé, oríire ò lè lé ọba tó ọba ilé kú tó wà lára rẹ̀ ma aflahta abadan. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Sẹ́wẹ́ gbé nǹkan wọlé ni. Sallallahu alaihi wasallam. Náà, ẹ̀yàn bá káwọn yóò shift sí sáìdì báyìí. Ẹ̀rí pẹ̀lú tánàbí sọ, Sallallahu alaihi wasallam. ẹ̀rí alákọ̀ọ́kọ́ tààrí, ó nìyẹn pé Ànábì ní tó ọba ilé kú tí nǹkan wà lára ẹ̀, orí ibú ló ṣe wọn o. Ma aflahta abadan. Ẹ̀rí àkọ́kọ́ nù. Ẹ̀rí kejì, Udhaifa ibn al-Yaman radiyallahu anhu. Òun náà orí ọkùnrin kan tó so pàrùmọ́ra. Udhaifa wá bi léèrè pé kí lélẹ̀? Ó là ń fi sí protection ni. Ó bí pé gbogbo tá ń sọ ìkìí ṣe pé in tí ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní ìsìn. Ànábì náà bá ayé nínú orí ibú táwọn èèyàn ń ṣe. Sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n orí ibú yẹn kọ́ ló pilẹ̀, dáadáa ló pilẹ̀, orí ibú yẹn dé lọ́sàn gan ni. Ara ń tọ́lọ ráwọn òjíṣẹ́ wá sínú kún wá fọ orí ibú yẹn mọ́pọ̀ lórílẹ̀, kò sórí ibú tó tẹ́bọ. Udhaifa wá jákíní ìdáná. Udhaifa ní bó ṣe rí ọjà pàtì kí wá ní ń ká, ó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. Ayàtọ̀ kánù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ o, ẹbọ ní a fi ń kojú Ọlọ́run. Sílẹ̀ ni ọ wà gbọ́ ọ̀lẹ́, ọkà jádànù ní. Gbogbo jẹ́ àwọn ọmọ kàkùn, ọ jádànù. Wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. Ẹ̀rọ̀sà. So, ó di mélòó bá? Ó di méjì. Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ó ní gbogbo ẹnikẹ́ni man ta'allaqa tamimatan. Gbogbo ẹni tó bá gbé pàró kan kọ́rùn tó so mọ́rùn nítorí aburú kan. Ànábì ní Ọlọ́run ní jẹ́gbẹ̀yìn rẹ̀ ọ̀dá. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Inú àdífì mi, Ànábì ní tẹ̀mímẹ̀ tẹ́ ń wó yẹn o, pàrò tẹ́ ń wó táwọn èèyàn ní làwọn fẹ́ fi sọ ọmọ kò níbi ojúkọjú. Ànábì ní ṣírìkùn, ẹbọ ni. Sallallahu alaihi wasallam. Abdullah bin Mas'ud Radiyallahu anhu. radiyallahu anhu. Ìyàwó rẹ̀ gẹ́gẹ́ Zainab, ó ní bí òwú kan tí ma ń so mọ́rùn. Abdullah bin Mas'ud bá rí. Abdullah bin Mas'ud bá ní kí lélẹ̀? Ó ní wọ́n bá mi ké nǹkan sí. Kò tí sọ́rún tí a ké sí o. Ipé kò sí bí mo ṣe lè bá gbé kìíní ìkọrùn báyìí. So, àwọn ànírà katọ́ ẹkọ́ máa ṣe mí yóò kú mẹ́. Àìsàn yẹn gan, ó máa fúyẹ́. Abdullah bin Mas'ud ó wá já nǹkan dànù pé ọmọ pàrá lé Abdullah bin Mas'ud ni wọ́n ni. Àwọn ará lé Abdullah bin Mas'ud agniyahu ani shirik.
àwọn gbọ́dọ̀ rọrọ̀ kó ń bí kún ó tó máa sòrògbọ́n ṣe pé àwọn tí ń tréní àwọn ìyàwó náà torí pé gbogbo wọn náà inú ẹbọ náà ti ń bọ̀ tẹ́lẹ̀ àsọ́wọ́mọ̀ kí Islam tá gbà ó ti rọrọ̀ kọjá gbogbo eléyìí pààrọ̀ yìí ò nítumọ̀ kẹ́kẹ́ abúlẹ́bìnà sídìí wá jádànù ọjà abúlẹ́bìnà sídìí wá ìyàwó rẹ̀ wá ní sí òṣèrè àrí o kíní yìí ìgbà mí ìbẹ̀ tí nǹkan bá ń ṣe wá tó a bá ti gbé sára báyìí àwọn àmọ́ rí tútù díẹ̀díẹ̀ abúlẹ́bìnà sídìí ní irú tí wọ́n náà lè fẹ́ sọ pé àwọn àfà mọ̀ pé ẹni tí ọba fẹ́ẹ̀lì kí mú iye ogun sọ yé ní kódà nígbà tó ń lọ bá bàbá àsàlẹ̀ ẹnu eru tí ọ̀rẹ́ káúsára tí ìrànjú báyìí táwọn ojúkójú wò báyìí kí ní tí ẹ gbé fún bóun sí gbé kọ lọ́rùn báyìí ara ẹ̀kà balẹ̀ sí kọ̀nfàmù ní àwọn àfọ́ ọmọ jẹ́ ń pè kọ̀nfàmù gidi bọ́ọ̀ ti sọ ìyàwó rẹ̀ ní ìyàwó abúlẹ́bìnà súdì náà ha sọ abúlẹ́bìnà súdì náà kò yí ọ ní ó ní inna dhaka min amali shaitan èṣù ní iṣẹ́ èṣù nù ó ní jẹ́ sọ fún ọ èṣù ló fi ìnira síbi tí nǹkan yẹn wà tí ẹ bá ti pọ̀ fún abẹ́ bá ti gbé kó yóò sì kàwọ́ kó bẹ̀ nítorí láti lè bá àṣọ ẹ̀dọ́ lórí ibú mọ̀ ń bọ̀ ń bẹ̀ ò kọ̀ọ̀rán mi létí pé àdísì tí mo fẹ́ parí mo fẹ́ mú practical nǹkan méjì wà fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa ṣe wáàsí fún lórí ọ̀rọ̀ ẹbọ gbé Ọlọ́run bá ti kádàrá orí ibú mọ́yàn tán ni kó gbé ọ̀nà kíkó ònú ìṣòro èèyàn kó gbégbá náà bí ìbínú Ọlọ́run lọ ìrò pé mo rí gbé kalẹ̀ ẹn tọ́lọ̀wọ̀n òrò oríire rò láyé àtọ̀run ó ní kọjá wípé kó wá ní òun rí ọ̀nà àbáyọ kan síṣòro òun awáwọ̀ ọ̀nà àbáyọ ọwá jẹ́ ọ̀nà àbáyọ bí tọ́lọ̀ ń bínú sí ẹni òun kò wulẹ̀ sí mọ́lẹ̀ lára ẹ̀ má Ọlọ́run ti kádàrá orí ibú mọ́ ni kílẹ̀ rí ń fún a ní ẹ̀rí èyí tó ṣẹlẹ̀ gangan báyìí sẹ́mi tí mo rí báyìí ìwà fún a ní ẹ̀rí míì tó yàtọ̀ sí practical tàbí kí n dákọ̀ ẹyọ kan bá ẹdín kọ́kọ́ fún alẹ́rì tàwọn sàbé táàfì mọ̀ yìí pé gbogbo ẹ̀ ọ́ndẹ́ ìsùlámù kìkà tó ọ̀bá ti lọ gbọ́ṣà ẹ̀tọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan dàrú mọ́ lọ́wọ́ ẹjá lọ wo River Nile ìtàn River Nile tó wà ní Misro odò yẹn síwájú tipẹ́tipẹ́ èèyàn ní ẹ̀ fi máa ń bọ́ odidi ọmọ obìnrin géńdé ni wọ́n máa fi bọ́ lọ́dọọdún ìyẹn lómi yóò fi máa ru tẹ́fíbọ̀dì ó fi máa rí mu River Nile tí ń bẹ Misro dòní tó wà ní Egypt tí Fíráúnà fi ń sakọ nígbà tánàbí Mùsá ń ṣe wáàsí fún ọjẹ́ gbàfọ́ náà kọ́ ọwọ́ àlìjẹ̀nnà tó jẹ́ wípé àwọn akérèmọdò ní ọmọ sàn kọjá lábẹ́ rẹ̀ Ọlọ́run ló sì ní gbogbo ọlá sánmà àti ilẹ̀ pátá in tí Fíráúnà fi ń dá Mùsá ló ní pé alaysa li múlíkù Misra tó bá Ọlọ́run ní ọlá sánmà àti ilẹ̀ èmi mọ́lọ́lá Misra wa hadhihi al-anharu tajri min tahti afala tubsiruna odò River Nile yìí èmi náà tí ní wọ́n bá ń kọ́lé sórí rẹ̀ báyìí abẹ́ mi lọ́gbà tó bá ní àlìjẹ́nà ẹ̀bẹ̀ àpẹmọ̀dógbà bẹ̀rẹ̀ àwọn àfáà ní ìjọ tó sọ̀rọ̀ lọ́lọ́run ní ọ̀dà náà tí River Nile ní jọ lójú ibẹ̀ náà ní parun rí ó ti wá odò náà ní ọ́tẹ̀ orí wọ́n ní gbogbo oore tọ́lọ́run bá ṣe fún èèyàn tó wá jẹ́ pé bẹ́ẹ̀ lèèyàn fi ń kọ àkọyọ sọ́lọ́run ibẹ̀ lọ́run ti máa ń mú parun èèyàn wá River Nile wá ní wọ́n máa ń bọ́ ni tí wọ́n bá bọ́ kàásùn ńgbọ̀ wá di pé Abu Musa al-Ash'ari láyé Umar ibn al-Khattab radiyallahu anhu tí ó fẹ́ ìsìláàmù ká ìgbà tó fẹ́ ìsìláàmù ká tí ìsìláàmù káàkiri tó dé sí ìlú Misro tí ìsìláàmù wọ Misro látọwọ́ àwọn Umar ibn Amr ibn As tí gbogbo wọn wọbẹ̀ tí wọ́n gbé ìsìláàmù wọbẹ̀ Amr ibn As ni Umar fi ṣe gọ́ọ̀nà ní Egypt amúrùbùnà á sì wá síwájú mọ́ pé ẹ má bodò odò ẹsẹ̀ nǹkan tí ẹ máa ń bọ̀ Ọlọ́run èèyàn máa ń jọ́sìn fún ìkẹ̀ẹ̀kẹ̀ làwọn ará Misro àwọn náà bá gba wá sí wọn bá bodò mọ́ bí wọn ò ṣe bodò mọ́ odò ọ̀kan sun ni ọ tásìkò tó ẹkódò ó sun táráyọ̀ mọ́ mú mi bodò ti sunu ìwọ náà tó wà nú ìṣòro kan sí kejì tí ẹ ń sọ kọ́lọ̀ ní ọgá tó ń sọ pé tẹ bá rò pọ̀ náà sí lè mú solúṣẹ̀ wá kíní ó yẹ kó ti kú o àdánwò ń bọ́nu kódà kẹ́ni rí ọgbọ́ lórí àdánwò ó lórí fún ọdún kó múrogún kọmọ lọ́n lọ nígbàtí odò Ọ̀ṣun
láwọn èèyàn bá lọ ya bá gọ́ọ̀nà pé ó ń wà sí ọ̀ràn ẹ̀yin náà lẹ́ni kí a mọ́ bodò mọ́ a sì gbọ́ ti yín alágbà Islam láàárọ̀ mímú kò sómi míì tí a lè mú mọ́ ní mísọ̀ òjòbè náà ọkọ̀ lẹ́tà kan sí Amr ibn As ọkọ̀ lẹ́tà kejì sí odò lẹ́tà àkọ́kọ́ ìtọ́wànú rẹ̀ ni pé ìwọ Amr ibn As sórí lẹ́tà kejì odò mọ́kọ́ sí open letter ní wọn ò close ẹ o wọ́n náà gbọ́n tí mẹ́mẹ́ wá lọ bá ń fún odò torí ìlera ààyè wá ṣùgbọ́n ń fi lẹ́tà rẹ̀ sẹ́ ìmẹ́ni ju ìmẹ́ni lọ kàtàwọn ọ̀bùnú tẹ́míyà ni àwọn Imam Ahmad táàmà fẹ́ ṣe rúkìá fún yàn tára tí wọ́n bá ráyè pé ibẹ̀ jìnà wọ́n wà ní ẹlọ́sọ bá ń jẹun tó wà lára rẹ̀ pé bàtà mi ni tẹ́mà tí ń bàtà bọ̀ tí a ń sọ bá ń jẹun pé bàtà Imam Ahmad ni ó ní ká sọ fọ́ àjẹ̀nà máa pariwo pé mọ́mùdé mi ń jáde yóò sì jáde àwa sì ń ka ní ìsẹ́ àgbọ̀ léyàn lórí àkàkàkàkàkà alílóṣù kan kó tó di pé yọ́sẹ̀ máa rúra kúrú torí pé ń tàn fojú kó gan kò lè jẹ́ kí ìsìjábọ̀ òdètè wà ká tó bọ́bẹ̀ ní ìsẹ́ àti rọmọ tó wọ pátá bá ta Facebook àdẹ̀wó bá ń lọ àgbórin bó plé rẹ̀ ní mọ́tò ọgbọ̀ lé ẹgbẹ́ títì bọ́ ń gbọ́ ní ìsìtẹ́fẹ́ polówó orin náà gbọ́ ọ̀sá ní máa parẹ́ nílẹ̀ mẹ́bàá tẹ̀kúnyọ̀ bẹ̀ dídẹ̀ tó tún ní ọ̀gá tí wọ́n tún jí mi sí pé tó rọrọrọrọrọ tó wọ́n díẹ̀ sí ń gbọ́ náà ní affect iman tó ń tí ò lè jẹ́ kí irú àwọn àwíṣẹ́ ti gbà náà kọ́ wà nù ó sì wà lára bàbá tó ti lọ ẹ̀dàkùn fàájì mélòó wọ́n ṣe ayésáyé lágíláyé wọlé bí wọ́n gbọ́ rẹ́díò wọn lẹ́lómìnirin wà sọ́nà ilé akéde tí wọ́n ẹkùn wọ́n kà pàrà rògbé ọbẹ̀ sẹ́bẹ̀ wọ́n tẹ̀tẹ̀ rédíò tí mẹ́mbàdàn òpè mẹ́wàá wọ́n ní rédíò tí mẹ́mbàdàn òpè mẹ́wàá wọ́n ó gbé kọ́ àárín ibi káàkiri náà ní kálukọ́ kẹgbọ́n nígbà tí yẹn ṣe kéré o àwọn ayé kan sì lọ ṣé bẹ́ẹ̀ ni ẹ̀dàkùn mẹ́bàá ń tẹ́wọ́ sọ́lọ̀ ò ní tètè máa stamp ẹ̀ lẹ́tà lásán ni Umaru kọ rọ́dẹ́lá ánìwò kí ló wá kọ́nu lẹ́tà ó ní wo odò yìí in kún tàtẹ̀ fi ìdùbí amúríkà lẹ́tà ìwà látọ̀dẹ̀ mi Umaru ìwọ odò tó bá jẹ́ yí pé ọwọ́ ara rẹ̀ ìlò fi ń ṣe kí ni o ìlò fi ń sàn táyẹ pé pẹ̀lú àṣẹ rẹ̀ ló fi ń sàn mọ́sàmà ṣùgbọ́n tó yẹ kí agbára Ọlọ́run ló fi ń sàn mọ́ ń pàṣẹ pẹ̀lú agbára Ọlọ́run pé kó o sì máa sàn lọ kẹbà ń jù bẹ́ẹ̀ Amr ibn As ó sì lọ ju lẹ́tà sínú odò gbà ó sì kó mọ́rù ní tó láti jù bẹ́ẹ̀ ẹni kọ́ pẹ́yìndà kọ́ máa lọ tí ẹ̀ nígbà tó díjọ́ kejì odò rifanáìlì ru wà ní Allahu Akbar látọdún tó fi dò ní ọgbẹ́ àtọdún náà wọn ò sì bọ́ rifanáìlì ma ánàkúnlá akránkúnlá àyákúnlá sà àtọdún yẹn ni wọn ò ti bọ́ rifanáìlì ma mo rò pé àtọdún yẹn tó fi dò ní ni wọn ò ti bọ́ mọ́ ó fi hàn pé kí ló lọ́wọ́ fẹsẹ̀ dí àjẹ̀nú kan ló fẹsẹ̀ dí pé ó ní sun kí ló sì fẹ́ sáwọn èèyàn dà ó fẹ́ sọ wọ́n dolórí igun wájú Ọlọ́run kún ó lè bá padà sí bí in tí ó sọ wọ́n dolórí igun wájú Ọlọ́run mo rò bá ń gẹ́tì nọ́tọ̀ yẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tẹ́lọ́ mi ò lóhun wá solution sí ti in tó fà náà ni pé asìlù rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé ká èso ó lè bá sọ̀yàn di ẹni ìbínú wájú Ọlọ́run ọ̀gá tí ṣàtọ̀ fẹ́ sínú tó bá jẹ́ pé àbárẹ́ ń tọ́ stáǹdì dáadáa láyé ìgbà náà wọ́n sì máa bọ́ rífà náà ìdìdò ní ṣùgbọ́n látọ̀dún ni wọ́n ti bọ́ mọ́ ó fi hàn pé gbogbo odò tí a ní à ń bọ́ tí a ní àkún ọba fọ́kò lè sán kíní kan àjẹ̀nù lọ́kásẹ̀ ẹ̀fẹ́ iná black no Masudi ń sọ bí àwọn rẹ̀ pé iṣẹ́ èṣù ní èṣù lọ pọ́wọ́ sí tí orí tí má ti mú nǹkan tí a mú wà báyìí yọ́ra lò láńtà kíní yàrá wà tú ọ gbogbo táwà káà táàbà wá máa rí practical rẹ̀ mọ́ sábà máa ń sọ̀rọ̀ ọdún tí mo wọ ẹ̀sà òkè iṣù kan ṣẹlẹ̀ sísà kan ní pọ́blẹ́mù jinnu so senior wa pátápátá ni o èmi but mo ń fara pamẹ́ tó bá yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ school MSS tí wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀ kí n tó wọ school yìí pé a máa ń pàdé live visit máa ṣe lecture ó jẹ́ kálukú sáré ṣùgbà pé ẹ̀fún stásùn lecture nǹkan kẹbà ìwọ̀n àṣẹ́ṣe bí ẹni pé
tí wọ́n ti ẹ̀fẹ̀ máa kà ń pa rúkìá bẹ́ni pé mọ̀ ń pa rẹ̀ torí pé yàrá mi rù ni mo gbé ẹ má ti já mi rù ní skul yàrá àdánwò ni ibẹ̀ wọ́n mọ̀ kó gbogbo pọ́blẹ́mù wa so wọ́n wá ru oríṣiríṣi ìṣòro wa tí má ti rí pé kí lórúkọ rẹ̀ mo lè yí ìgbà padà kí n daṣọ borí báyìí kí n ṣe bẹ́ẹ̀ ni pé sísítà wọn mọ̀ ń wá wọ́n máa ń ṣe rúkìá fún ṣùgbọ́n àwọn tí ń ṣe rúkìá fún àwọn náà lẹ́kọ̀ọ́ rẹ̀ lọ títí jújù ṣùgbọ́n sẹ́yìn pé champion náà ní kálukú ní skul ní àwọn ti wà ní skul ó ti di nígbà pé olójúkẹ náà ní ọba nílùú àwọn kìíní so ìgbà tí ó wá dé level kan ó wá wá ń jọ náà kò wá bá wọn kò bá wọn tí bí ó ṣe èmi lọ́bọ́ bá ní àwọn lábàmú ní àwọn òsì lè lọ́wọ́ ní àtọ̀ wá sọ àánú rẹ̀ wá sí ní díẹ̀ mo wá pè mú ní kí ló ń tí ń ṣẹlẹ̀ sí ọ́sàrà yìí mú ní lọ́mọ kasúra báyìí èyí tó mọ̀ fẹ́ dá sí mo rò pé ń gba iṣu rẹ̀ wá lágbára díẹ̀ wọ́n gbé kó ẹsọ ọkè wọ́n gbé lọ Iléṣà àfáà kan bẹ ní Iléṣà ńgbà náà òun máa ń wá láti College of Education Iléṣà láti wá ta àwọn kíní abátúsàdá àwọn kíní ìwòsàn súnà ìmọ̀ wá tàlẹ́ every Friday ṣùgbọ́n mi àtàfà sọ̀rọ̀ rí láyé torí mọ̀ ẹ̀sẹ̀ wọ́ skul mi lẹ́yìn pé tí máa ń lọ báyìí tí máa ń kàrí tó gbé wájú college mọ̀ ìṣòro àwọlé iye tásẹ́nì kankan ń tàrà àwọlé àwọn wá gbé lọ sọ́dọ̀ àfà àwọn mìíràn wá padà wá skul yìí pé wọ́n ń jábọ̀ ọ̀rọ̀ yẹn fún mi ní inú Ramadan náà ni èmi ń ṣe tẹ̀fsìrì máa ṣe tẹ̀fsìrì méjì ìkan lọ́sàn ìkan nírọ̀lẹ́ ní Central Mosque nílùú College Mosque so bá a ṣe parí tẹ̀fsìrì nírọ̀lẹ́ ọjọ́ náà bá ní sísítà tí wọ́n ń wà so wọ́n ti ṣe rúkìá fún àjẹ̀nú ara rẹ̀ ó wá sọ̀rọ̀ ó wá ní pé òun ò ní jáde àfi tó ń bá rí yín mo lé mi àtàǹjẹ̀ náà mọ́ra rí o so nígbọ̀ ya wọ́n tó ra package ọ̀rọ̀ pé àfáà yẹn ní sọ wípé àwọn fẹ́ rí mo ní èmi àtàfáà sọ̀rọ̀ rí láyé nígbàtọ̀ wọ́n sáà di èmi ò lè lọ sí Iléṣà ò ṣùgbọ́dá náà Ramadan 27 máa kó ní ìlú yìí gbogbo tẹ̀sílì tí máa rí kí n ṣe fún yín tó àti 27 máa kó Ọlọ́run jẹ́ aṣọ́dún lé àṣà tí mo máa ń dánù tí máa ti wá ń ta Ọlọ́run jẹ́ aṣọ́dún lé bí yẹn dé mi ń dè Ìbàdàn so Ìbàdàn ní ti sọdún so Ọlọ́run jẹ́ aṣọ́dún lé ogun tí máa wá ń lọ máa yabẹ̀ àwa yabẹ̀ so àfáàyẹn wá wọ́n wá tún bẹ̀ àfáàyẹn wá ní pé àwọn bẹ̀rẹ̀ rúkìá ní sí pé àjẹ́nú yẹn wọ́n sáà bẹ̀rẹ̀ rúkìá àjẹ́nú yẹn padà sọ̀rọ̀ so nígbà sọ̀rọ̀ ebi sì ti parí tẹ̀fsìrì tààrọ̀ tí mo máa ń ṣe ìrọ̀lẹ́ ni mo ń gbàbẹ̀ lọ àsìkò sínú ti ń tó bọ̀dẹ́ ó ti ń bí ó ti dẹ̀yìn alásárì so ó sáà sọ̀rọ̀ kí n tèmi tó ní kí n yọjú ó ní ẹ̀yìn sí bí wọ́n lò nídìí tàràwì fún Kùránì tẹ́ ń ká ń ló wíkí agbára àwọn kí a ní pọ́blẹ̀mù pẹ̀lú èyàn àti kékeré lòun ti wá ara rẹ̀ so àwọn mẹ́rin làwọn wà lára rẹ̀ so wọ́n tẹ sórí bẹ́ẹ̀dì gbà kékeré lòun wọlé but àwọn mẹ́ta wọ́n wọlé bó ń bẹ̀ ní sórí gbogbo eléyò torí pé tó bá ń gbọ́ ogun dáǹjànú ń sọ tó bá sì ń sọ dákọ̀ rẹ̀ èèyàn padà mú kọ́dẹ̀ yẹn lé sórí igun wájú Ọlọ́run torí pé asúlù wọn gan ni wọ́n parọ́ tí wọ́n bá sóòtọ́ ọ̀rọ̀ kádàrà ló tí wọ́n sóòtọ́ ọ̀rọ̀ torí tí wọ́n fi fàrọ́kọ̀ láàrin ẹlòmíì òun àti fámílì rẹ̀ nù pé kọ́dẹ̀ ibi táwọn ti lọ sí dúkìá fún àjẹ́nù sọ pé ìyá rẹ̀ ní í ṣe gbogbo eléyàn ọ̀kàwọ́ alìmọ̀yìnmù ní kẹ́ni yóò ti gbádùn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ story gbogbo eléyàn ọba ní kémi ọka sọ́tù bàkọ́rà mú ní bàkọ́rà wà láyìn lẹ́ka bàkọ́rà jìnà lọ́wọ́ tá a wà bàkọ́rà kò sí oúnjẹ ẹnu mọ́ lásìkò tá a wà yìí in tó kù mọ́ amánẹ́jẹ̀ ìdìbàdàn ní mo ṣe wà pé bàkọ́rà bí ibò tọ́wọ́n nǹkan ọjáde ṣùgbọ́n bàkọ́rà wà láyẹ̀kọ́ lọ́wọ́ tá a wà yìí so mo bá ní kẹ́nì kó mú jísù kan wọ́n máa kà èmi bá jókòó báyìí nígbà wọn kà tí a parí mo ní jáde ó ní sẹ́mi mọ̀ ká ní aládàáwò ni ọ́ so mo wá ní wọ́n kà dẹ́wọ́ ibì kan mo wá ka ojú ewé tó parí ìtí mo wá fẹ́ lò ní pé ń gbọ̀ wá fẹ́ jáde ọ̀rọ̀ tí mo fẹ́ lò gangan ni ó wá sọ̀rọ̀ kan ó ní ó wá dákọ̀ ẹni ó ní wàláhì pé gbogbo àdánwò tó ń fi ń kàn òun fẹ́ kó dèrò chọ́ọ̀chì kó wò tó jáde lára ẹni fún mọ́bílá ilẹ̀dílá ìlàhà ìlàhùwà ó ní ṣùgbọ́n ojú kọ̀dákọ̀ bòmí ò kọ̀dákọ̀ lé oníṣẹ̀ṣẹ̀ ó ní ṣùgbọ́n mo fẹ́ sọ di èrò chọ́ọ̀chì kí n tó jáde lára ẹ̀ ṣùgbọ́n ojú mélòó rú èèyàn báwọn
tí wọ́n gbé lọ tí wọ́n bá débẹ̀ táwọn ti kàn ṣe bárárárárárárá ara rẹ̀ ó sì yà wàláhì bánàbí bá padà wáyé kò ní gbà o torí tí ọmọ sọ ni pé nígbà ń gbóhùn dọ́dọ̀ bàbá báyìí tí Jésù tọ́ ń wá àwọn òkè Jésù tọ́ wá bí bó pé kí ni ìṣòro tó ń rí in tẹ́sù dẹ́fẹ̀ àchífò ti àchífò ẹ̀ kí náà ni àníkéyìn òkú tí ọba tó sọ̀rọ̀ ní Kùránì tó sọ pé wà látàmùtúnná illa wa antum muslimun ọmọ tó sọ ọ gbọ́dọ̀ forílẹ̀ ayé ilẹ̀ ààrẹ ya ni o kọ̀ ya ni o inú ẹ̀dùn nínú ẹ bàjẹ́ ni ń tọ́kè mi Ọlọ́run ni pé mọ́wàá bá mi wà fíkó mùsùlámù wà èṣù wá dókè náà ò ní lọ bọ́lọ̀hun o tọ́wà rí ìsìlámù mú débẹ̀ ẹ dákun sí wà lóde èṣù dúró lórí pé náà wà ó lè rí ìsìlámù wà láwọn àfáà fi sọ fún wa pé ó wà nínú athar níjọ́ téèyàn bá fẹ́ kú o níjọ́ tó lágbára jù ẹ rí pé tẹ́ máa ń sàdọ̀ àwọn ò ní pé ṣe ijó tó jẹ pé wa khairu ayamina yawma nalqaka fihi ní wọ́n fẹ́ pàdé ìwọ Ọlọ́run jọ́ jẹ́ péjọ́ tí ó lóore jù torí pé jọ́nà èèyàn wà alal hazar èèyàn wà láàrin kò sẹ́ni tó fẹ́ kú ṣàìtọ́nà ọyọ̀ sí pé yóò wà láwòrán ẹnìkan tó ti kú fẹ́ ní rí tẹ́lẹ̀ ó lè jẹ́nu fámílì rẹ̀ ṣùgbọ́n ó sì lè má jẹ́nu fámílì rẹ̀ yóò já sáà jẹun tó jẹ pé wọn ò ní ẹsẹ̀ máa júwe rẹ̀ fókù tó fẹ́ kú tí ó fi mà tó bá wá jẹ́ mùsùlùmí ni irú ẹni ń jẹ́ èso ọ̀wà bóyá mùsùlùmí lẹ́ni tó ti kú fún yẹn rí ká sọ pé pẹ́ẹ̀nì yìí ló fẹ́ kú báyìí ṣùgbọ́n ẹnìkan ti kú fún pẹ́ẹ̀nì yìí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó ti kú fún wá jẹ́ mùsùlùmí èso ọ̀wà gbé àwòrán ẹni tí yà ń jẹ wá yóò àmà pè pé lágbájá sọ ọmọ mi èmi ni láìsí tí mo kọ́kọ́ pè rúnnú àbáwá gbọ́wọ́ ìyà tí ẹ fi jẹ mígbà ọmọdọ́rùn àti Islam ò sí mú débẹ̀ yóò máa rí tó bá sì jẹ́ wípé ẹni tí ó ti kú fún ríhun kèfèrí ni bóyá pásítọ̀ ni yóò wá ní àwòrán tó dáa lágbàjá èmi ni pásítọ̀ JK Ọ̀yáranjú tí mo mú Kristi wọ inú Olúwa ògbà tí mo sọ àyà Jésù àyà rẹ̀ fẹ́ o bó ṣe tọ̀ mí wá mi ò fẹ́ kí àwọn ọmọdọ́mọ mi kakó jíyà ní o gba Jésù báyìí ayédẹ́kù láyá rẹ̀ o la ilaha illallah muhammadur rasulullah ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا èso wà báhùn ibẹ̀ yẹn irú ọjọ́ yẹn òun lọ́jọ́ sincerity tá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ al-ikhlas tó bá jẹ́ pé torí Ọlọ́run ló fi ń ṣe Islam tó ògùn tẹnì kankan wallahi ìjọ́nà ó ṣàǹfààní fún yàn èyàn pass ìlọ́lọ́run sọ pé yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit fil hayati dunya èmi Ọlọ́run máa fẹsẹ̀ àwọn èèyàn tèmi tí a gbà mí gbọ́ tọkàntọkàn yìí ń fẹsẹ̀ rí wọn rinlẹ̀ láyé ń bì ìjọ máa fẹ́ jáde láyé láwọn afáfi ń sọ pé innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu tatanazzalu alayhimul malaika ibi èṣù bá ti ń bá wọn pò lọ́ọ̀ ní màlẹ́kà ó sọ̀kalẹ̀ tó bá jẹ́ pẹ́ ní tiẹ̀ bí àwọn ọmọ ogun ọ̀run gangan láwọn màlẹ́kà àwọn Christian tí ń pariwo ogun ọ̀run wọn ọmọ jẹ́ ń sọ ní ogun ayé gan ọlọ́mọdé yìí orí o tí ẹmọ Amẹ́ríkà ń kógun bọ̀ ogun ọ̀run ẹ̀ sọ kalẹ̀ wá níbo àwọn màlẹ́kà tí ẹ bá sọ kalẹ̀ báyìí àwọn àìjẹun tí ẹ dúró àwọn èṣù tí wọ́n fẹ́ báyé rẹ̀ jẹun wọn ó disappear ni àwọn màlẹ́kà ní àwọn sọ pé Allah takhafu wala tahzanu má bẹ̀rù ọ má banújẹ́ o yóò sì ọ̀wọ́n àní má wọ̀rí ọfẹ́ báyé ẹ̀jẹ́ ni má wà lìjẹ́ mẹ́tọ̀ ọwọ́ báyìí wallahi ẹ̀kọ́ sẹ́ni tí ó jáde láyé tí ò ní jèrè ìsìkọ́mà rẹ̀ gbogbo àṣírí kó rí nira Ọlọ́run wọlé àjọ kan so rẹ̀ àfáwà tí mo fẹ́ sọ̀rọ̀ wọn Ọlọ́run bá mi kẹ́ wọn àfáwà Shehu Mikailu Alim àfáwà agbanimádù ni wọ́n tàbá ń sọ̀rọ̀ ń pa àkídà lónìí Ọlọ́run ló wọn sábàbí dáadáa fún wa wọ́n dúó tán Ọlọ́run wá dẹ́ wọn wò ní àdánwò tó jẹ́ pé èyàn ń karú rẹ̀ nú tí a ní èyàn ò rí practical rí lójú ayé
bí wọ́n ṣe dúró ti súnà tó ló jẹ́ kí ànábì ní sallallahu alaihi wasallam ipe ashadun nasi bala'an al-anbiya àwọn tí àdánwò wọn pọ̀ jù láyé làwọn ànábì Ọlọ́run tọ́lọ̀ ń dánwò thumma al-amthalu fal-amthal gbogbo ẹmbá lóhun tí wọ́n fẹ́ rin ojú ọ̀nà wọn bí mẹ́ni ẹbá ṣe tóbi tó bẹ́ẹ̀ àdánwò tí ó fi kàn tó kódà bí kú ọba dé gan àdánwò yẹn ó lágbára báyìí sa àwọn ànábì Ọlọ́run bá dé ó yàtọ̀ sí ti ordinary yẹn o ìyá Fatima ń sunkún jọ́tọ̀ kan ànábì ni o tí ara rẹ̀ ànábì wa ni sọ ọmọ bí wọ́n ṣe máa ń gu èmi mọ́lẹ̀ ni irú dọ́bù tẹ̀dọ̀ tí ìnà ẹ̀sẹ̀ tí ọmọ kàn mí tẹ́lẹ̀ sọ wọn òkè sósì lọ́lọ́ Ọlọ́run dá àfà wa yẹn wò torí pé wọ́n lè ní mẹ́ni gbogbo ọmọ kí ó tó bá gba máàdù kọjá àwọn bá gba kàrà sí kọjá tó bá máa fáwà tí mọ̀ ń sọ yìí yọ́ mọ̀ sọ pé ẹ̀ẹ̀tùn ròyìn wọn tó tí a máa ń sọ ń pa pé èèyàn lè ní mẹ́ni tí èèyàn dúró tán nígbà tádẹ̀wò wá dé bí ẹ́ ṣe dúró tán bẹ́ẹ̀ náà làdánwò yẹn sì pọ̀ ó dé lẹ́bù káwá tá gbọ́mọ kí ó tá bá lọ a máa sunkún láìláìlọ́lá àbánẹ́tò a máa síwájú fún akọ́ ẹ máa sunkún ẹkàn mọ́ bá ń wá àwọn ẹni Ọlọ́run tó lọ ń dánwò báyìí rí kí lè bá mọ̀ kíkì sí pọ́lọ ń bínú sí mi wọ́n tún wá máa sọ pé kìí sáyé o ayé kankankọ́ o ayé tó wò mìíràn tí mo fi pé 50 years mo pé 60 àkọ̀nìdá afáyé òun ó sì jẹ́ ń pé 50 lórí ìdùbúlẹ́sẹ̀ tí wọn ò lè dìde mọ́ rárá bí nira yẹn ṣe wá tó nígbà tó kù díẹ̀ tí bàbá jáde láyé wọn wá lè sọ̀rọ̀ mọ́ wọ́n wá rán sí sẹ́sì kan nínú àwọn ọmọ kí ó pé kún wọ́n wá ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìsọ́sà ń bẹ ya ní ẹni jẹ́lẹ́rì torí pàwọn ní padà lọ wọn ò sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀ wọn bẹ̀ ní ẹ̀tọ́ nígbà wá wọlé sí àbálájú tí wọ́n rí à so wọ́n wá ń bá wọn sọ̀rọ̀ àwọn mọ̀mọ́ wánú lé wọn inú wọn wá ń dùkà wọn ò sọ láti bí ìjẹta wọn ò sì jẹun ìsásù wá ń bẹ́lẹ̀ pé ẹgbọ́ ẹ̀ jẹun kí ló dé wọn aṣọ lárúbáwá sì dùn inna lillahi wa inna ilaihi raji'un wọ́n ní inni ut'amu wa usqa wọ́n ní wallahi wọ́n kàn fáwọn lóúnjẹ láti jẹta àwọn ọmọ wọ́n ń gbóúnjẹ wá fáwọn wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kan jọ́nà pé ẹyọmẹ̀ tí ń bá kú mọ́kbárọ̀ ní ẹ̀sìn mi sí báyìí 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 ẹ wá lọ mọ̀ kì í ṣe tí mò ń sọ ló mú àdánwò ilé èdè o ẹ̀mí tí yóò gùn ju tèmi lọ o ẹ tún wá bá ń sọ kò sí téèyàn lè máa fi sọ̀rọ̀ àti ìlìfà àti ìṣe kò lè rójú Ọlọ́run bẹ́ o kò sí téèyàn lè máa fi sọ̀rọ̀ àti ìlìfà àti ìṣe kò lè rójú Ọlọ́run bẹ́ o wọ́n tún sọ bá so kò sí téèyàn lè máa fi sọ̀rọ̀ àti ìlìfà àti ìṣe o kò lè máa rójú Ọlọ́run bẹ́ o kì í sáyé kankan o ìjọ́ kejì jọ náà wọ́n jáde láyé so ó fi hàn pé àwọn àárí pé ara mọ̀ ní bàbá yìí fún bí ọdún mẹ́rin tí ó bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìdúró déédéé yẹn Ọlọ́run lò tí ó bá padà lọ di kèfèrí ẹjẹ́ tó sọ̀rọ̀ ẹnìkan torí pé tàbá ń katíà ẹni tí mò ń sọ yìí bọ̀dá mi ní bọ̀dá coordinator wa ní brother wa brother Zakaria kọlọmbà ní foríjìn sẹ́wọ̀n ẹ̀mọ̀ pàátán ni wọ́n tó fẹ́ wọn wádìí ìtàn wọ́n sọ̀rọ̀ kan fún mi ọdún mọ̀ sọ mú sí kéré díẹ̀ ńgbà náà wọ́n sọ fún mi lókè àdó náà ní nílé wa lókè àdó sẹ́ti gbọ́ báyìí òkè àdó àwọn àjẹ̀bú ni a ń gbé bẹ̀ no àwọn lọ kọ́lé bẹ̀ ni bàbá wa lọ kọ́lé bẹ̀ ni wọ́n á ń sọ ńjọ́ náà nígbà wọn dọ̀ bàbá wa wọ́n á ń sọ pé wípé àwọn ní àwọn ìpèníjà kan pàtàkì jùlọ lórí bíbímọ àwọn tó ní ìpèníjà ń bí iṣẹ́ náà àwọn tó wá jẹ́ bí ọ̀gá bí mẹ́ta síwájú àwọn sábáyá bí méjì àbí mẹ́ta Christian ni wọ́n wá ń fúnlẹ̀ máa wọn gan tó lágbára wọ́n wá ní
ìpèníjà àtọmọ yẹn ẹ̀mí àwọn gan ti ń gbọ̀n pẹ̀lú pé àwọn ṣèyàwó kò tí sọmọ ọ̀gá àwọn wá invite àwọn pé má wulẹ̀ dáre láàmú má bọ̀ wá sí church pé n tó dáhùn lójú ni pé Jésù ó sọmọ fún ọ wọ́n níjọ́ lẹ́nu àwọn abájẹ́ wọ́n náà wá sọ yí pé èmi ò bí mọ́ ní ọdún yìí pé ìmọ̀ àbí mọ́ ní ọdún yìí wọ́n ní àsọ́lọ́ ni ọjá wọn lọ church tó wàláhì ó sún níyàwó àwọn lóyún ọmọ ya coordinator ọmọ bàbá rẹ̀ Abdulrazak wọ́n ní Abdulrazak lórúkọ ọmọ tí wọ́n bí pé ó sún gẹ́gẹ́ níyàwó àwọn ló ó fi hàn pé tí ẹ bá lọ kádàrá wulẹ̀ tí wà lẹ́tẹ̀lẹ̀ ṣùgbọ́n gbọ́ Ọlọ́run ò ní korí ibò ẹni tí bá ń sin náà pẹ̀lú sincerity kò ní jánu kòtò ìṣòro tí ń bọ́ ọjà tó ròyìn pé ọ̀nà àbáyọ kan ẹni tí bá gba bí wallahi azim Ọlọ́run dúró dí ọ àdíṣì wo mọ̀ ń káàrọ̀ tí mo ní ọ̀rán létí sọ́wọ́n kí practical mọ̀ mọ́ wá practical kọ́ mo ní ọ̀rán mi létí o ok ipé àwọn Abdullahi bin Mas'ud ọgbà àwọn tí ẹ ń já pàrò lára àwọn èèyàn tánàbí sọ pé kò ní léèyàn kún ní nǹkan náà ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud in sọ fíyàwó rẹ̀ yìí pé iṣẹ́ ṣàìtàn ni o èṣù ni o gbogbo ṣe ní ara ń tu ọkàn o ní tí ẹ bá ti kà báyìí èṣù yóò kún bẹ́ tí ẹ bá ti kà yóò kún bẹ́ o ní ó mú tura wá fún ọ ló jẹ́ pé tí àwọn àfàbà kọ́ sàlàyé bẹ́sù sí máa ń operate wà lẹ́kọ̀ọ́ ní sẹ́ni tí ó bọ̀ nù trap ẹ ti gbà kòkó sí tọ́lọ́wọ́n ọba àdékọ́ lọ́sọ Abdullahi bin Mas'ud wá ní 1b gbogbo tó ní à ń kókọ́ ọlá tó ọba ti ń rí nira wá máa ṣàdúrà ó fi hàn pé sórí gbogbo wa àfà tó ọ̀kan tó fáwọn èèyàn pé kọ̀sáyé kò sí kinní kan tó ọmọ fún wọn ní nǹkan míì tí wọ́n máa ṣe ìwọ̀gán dá wà lálẹ́ azikaru ta máa ṣe tàbá lọ kálá ẹ̀rẹ́ wọn Abdullahi bin Mas'ud wá ní Ànábì ló fún alélè máa ṣe lè pé Allahumma rabban nas adhibil ba's ishfi anta shafi la shifaa illa shifauka shifaan la yugadiru saqaman Abdullahi bin Mas'ud náà máa wínú bẹ́bọ́ sí kó nù lé Abdullahi Mas'ud nù ó sì akórí ibú wọlé wá bá mi ẹni ẹni tàbá ti wá sí àrọ́ sí kékeré kan lórí ti àìnù ojúkójú Ànábì jẹ́ kó yéké kò ní sórí gbogbo ń tẹ́ tó kọ́ra ẹ̀ orí ibú ní ó fà fún yín kò lè protect yín kò ń bí nǹkankan níwájú Ọlọ́run ju pé kó tó ń lé yín kún lórí ibú lọ kójúkójú ọmọ wọ ọmọ sánàbí òfin aládùá rẹ̀ sí Islam òfin aládùá rẹ̀ áyà Kùránì ìjìn kọ́kọ́ fún wa lójú sọ fún wa pé àwọn tí ń sọ yẹn délẹ́bọn àtàwọn ọ̀nà àbáyọ tọrọ tó áyà tí mo fi pilẹ̀ o ní pé àfẹ́ kí ṣòro ó ṣẹlẹ̀ sí wa ibẹ̀ wọn á pẹ̀ mẹ́ díẹ̀ àfẹ́ kí ṣòro ó ṣẹlẹ̀ kákọ́ wá mú ti àwọn ọmọ wẹ́rẹ́ tẹ́rẹ àwọn ẹ̀kẹ́ ń bẹ tó jẹ́ pé ó ṣẹlẹ̀ lẹ́ Yorùbá Ọlọ́run ò jẹ́ káwọn àfọ òwúlẹ̀ sí wá sí mọ́ fúnra àsìkò lọ gbé kó ń bẹ̀ àwọn bàbá wa ní àjókòó yìí ibi ọmọ ní ti mú ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tẹ́lẹ̀ ẹ má bá bìkú mọ́ o àbìkú sì kọ̀ mọ́ láyé jọ àti nígbàtà àlájú ni àwa ẹgan agbẹ́jú bá bìkú èmi gan bímọ lé ní sàǹkú ni so ẹn tí ó bá bímọ kú ńgbà náà wọ́n tún máa wò pé irú special yìí wò lọ lò yìí bó lò sí ní bímọ kú sẹ́mà ibi tó kọ́mọ̀ndé ẹ dákun ọmọ mélòó ní ń kú lọ́wọ́ àwọn obìnrin ìṣẹ̀kọ́lọ̀ jẹ́ kọ́mọ kálukọ́ máa yè kí ló fà á gbogbo àwọn nǹkan tá ń jẹ nígbà náà gbogbo àwọn omi gọ́tà nǹkan omi ń so bí à gbogbo àwọn abẹ́rẹ́ àjẹ́ra kò sí àwọn àkíyèsí yẹn ò sí gbogbo ọmọ kan kú léraléra wọ́n wà láyé ni wọ́n wá sí débi wípé kò sí genotype kò sí kẹ́kẹ́ wọ́n wà mú nígbẹ̀lú ìbá bímọ tó sin ọmọ tẹ́ la ilaha illallah bàbá wa gbani máàdù lè arọ́bí ọlọ́mbà ní kẹ́ wọn ọmọ 19 ni bàbá máàdù sin tí wọ́n sin tí wọ́n àwọn gẹ́gẹ́ fún ara wọn sin ọmọ 19 ọmọ tó kú fún tẹ́lẹ̀ mi máa ń wò ìṣẹ̀lẹ̀ mi bó ṣe rí débi pé wọ́n ló dé lẹ́fù kan nínú tẹ̀ta gbọ́ pé kọ̀sọ́mọ nínú ọ̀dọ̀ bàbá yìí
kí wọ́n lọ́wọ́ mọ̀ fi mílẹ̀ lémi nìkan àwọn ní wá jáde láyé tí wọ́n fọmọ 20 something lẹ̀ ìtẹ́ tó wá jọmọ gidi tí ó sàsádà náà táwọn èèyàn ti ń fi ń ṣe ẹ̀gbà náà pé sọ́wọ́já àfà ẹgbò bọ́mọ sí ń kú mọ́ lọ́wọ́ kódà inú ta gbọ́ nútàn ọmọ mi tí ọmọ ti lára rẹ̀ ọ̀yà tí wọ́n gbé lọ Adéọ̀yọ́ bàbá ó ti fi aṣọ ránṣẹ́ sí ìkànnà àwọn tọ́jàgbà àfàwà pé ẹ má wulẹ̀ gbé wálé o tó bá ti kú ẹ̀sìn òun náà tó fẹ́ kú nù kò sì bá ìmánì jẹ́ àwọn ní a wá fi àwọn ọmọ tó jẹ́ pé ìkọ̀ọ̀kan tó lùkọ̀ kan dìmọ̀ pé ilé ìtọ́lọ̀mbá fún anírú ilé ìlú alhamdulillah wọ́n náà wá jáde látara àwọn ọmọ ánàkùnlá kí ni tí mo sọ débẹ̀ Àsọ̀rọ̀ nípa àwọn kéékèèké. Àwọn kéékèèké tí wọ́n ń kú tí wọ́n wà lọ ọwọ́ wọn wọ́n lè lọ ọwọ́ mi tí ẹ bá wá fẹ́ bí tí obìnrin bá lóyún padà tó bá lóyún kódà tí ẹ nà nígbàlẹ̀ mo rí ìrùgbà tí mi wà kékeré ọmọ tí ẹ nà nígbàlẹ̀ ládùúgbò wa àdúgbò odò ọba ẹlẹ́rẹ̀ wọn ibẹ̀ ni dádì mi tí ẹ nà nígbàlẹ̀ wọ́n bí padà ìgbàlẹ̀ lé lára rẹ̀ jáde irú ẹni ẹwà sọ wá sí tẹ́sì fún tẹ́sọ pé kò sí ti ń jayé tí ó gbàgbọ́ wọ́n sì lọ ọmọ míì níka yóò gbé ka ń wá ní rírọ́ bẹ́ẹ̀ wọ́n gọ́mọ míì níka yóò gbé wá bẹ́ẹ̀ ṣé ayọ́ àbí ọ̀sàyé kò sí tí ń tọ́sẹ̀lẹ̀ ní ẹ̀mọ́ ni èṣù náà ni bóòlù sì jẹ́ ànábì ti tásì rẹ̀ fún ànábì ní inna shaitan yajri min ibn adam majra dami sẹ́ẹ̀rẹ́sù gbogbo bí ẹ̀jẹ̀ ń gbà kọjá lára yín lọ́lọ́run fún lágbára kọ́ máa gbà kọjá èṣù náà ni ó lọ inú aláboyún yóò sì rọ ọwọ́ pèsè bẹ́ẹ̀ ni ẹ̀ ní gbálìkì àmẹ́bọ̀ yóò sì rọ yóò rọ ìka ọmọ ṣebí ẹ̀yin lẹ wò pé ọmọ kan ní ń kú ẹ̀gbà fọlọ́ ẹ wá lù ẹ̀rọ ń ka ìmí ìtẹ́sí lóyún rẹ̀ ń wà rọ ń ka sẹ́mọ̀ kó wà sí pé wọ́n ń doyún mọ́ yànnú problem méjì yẹn wà nígbà náà dídé oyún mọ́ nú kọ́ mọ́ tètè bí ọmọ mi ọdún méjì ọmọ mi kìíní kan wọ́n àláyé ní òdì ọ̀dà ṣé àwọn àfáà nídìí wọ́n ṣe wà sí pé ẹnìkankan ní doyún mọ́ yànnú mọ́ nígbà tó operation ti dé ṣé oyún kọjá kíní pápápá sí àǹkẹ́ nígbà náà sì ni àwọn èèyàn dẹlẹ́bọ̀ torí rẹ̀ ògùn abíwẹ́rẹ́ kan ẹ̀fọ́n bàdé wọ́n kàn mọ́ gini sí àǹkọ́ wà sí yùn kò wulẹ̀ wúlò mọ́ ní ìsìn kálukú kò tí ẹ̀rí pẹ́ lóyún mọ́yànú yìí tí ẹgbọ̀n kẹ́sọ pé ń dè mọ́yànú mọ́ because operation ti wà ìlú ìtí ọ̀dá nítorí pé owó operation wọn àtúnwá gúrù dáadáa láwọn ìlú èbò gan ìnira àwọn èbò orí sí kí wọ́n máa ẹ̀sẹ̀ gbin pẹ́ranjú ránkàn kìíní kan kò wúlẹ̀ fẹ́ gbin gan kọ́kàn wọlé wọn sọ operation tí wọ́n sì ní àfọwà kan mẹ́wọ́n ní ogun ọmọ táwọn bí Saudi pátá operation ni tí wọ́n ṣe báyìí ìyàwó padà délé lọ́sàn-án ọjọ́ náà kò sí pé má jẹ àmàlà má jẹ ẹ̀kọ́ máa ranjú kò sí bẹ́ẹ̀ ẹ má bá jó bẹ́ẹ̀ tí a pé máa láti ẹ̀bọ̀ ikú fẹ́ẹ̀kì tí ó ṣe tí sí kò sí àwọn ọmọ òkú mọ́ torí pé immunization kankan gbogbo ẹ ti wà so interview sọ ni pé látara ọmọ kẹ́ kójú ọ̀tọ̀ ọmọ wo ẹ̀kọ́ ń bà sí kékeré kan Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹjẹ́ wọ́n kọ́ fún aláyà Quran ìparí suratul Qalam áyà yẹn ọlọ́run fún ànàbí ni wà in yakadu alladhina kafaru liyuslikunaka bi absarihim lamma sami'u dhikra wa yaquluna innahu lamajnun ẹ máa káyà hàn ìpínlọ́ parí suratul Qalam nóònù wọlé kọ́lá mi wọ́n máa bó jẹ́ pàwọn àfáà máa ń sọ̀tàn orí burúkú kan bẹ̀ kò ṣẹlẹ̀ sánàbí tí a ní àwọn lárọ́wá wọ́n lọ gbé àjẹ́ kan wá wọ́n á ní tọ́wọ́ fojú wà ànàbí wà ságbà nàbò mí jáde ànàbí gan sábàjẹ́ wallahi kò sínú sírọ̀ mo tún fọ́lọ́n sẹlẹ̀ rí ìtẹ́kítẹ́ ní ànàbí sábàjẹ́ ẹ̀yà wọn ni ta lọ sọ fún ìgbọ́dọ̀ sí jú o ànàbí bẹ́rù mi àwọn àfẹ́ ẹlẹ́bọ ní a máa ń sọ ọ̀rọ̀ burúkú bá ó ń sí ọlọ́run ọ̀sàbàjẹ́ kankan wọn ò lọ gbé wá ṣùgbọ́n tọ́lọ́ ń sọ ni pé bí àwọn kèfèrí fílẹ̀ mú tó ní mo fẹ́ sáré lọ bìkan tó dásìkò ká máa kà tó ti yé báyìí àyà Al-Qur'ani ni ẹ máa kà mẹ́ta kò sí yẹ tẹ́ẹ̀lé kà ṣùgbọ́n dáápọ̀ kọ́dá mọ́mọ́ ọ́dá kó jẹ wípé gbogbo tíyàn bá fẹ́ kà kẹ́ ẹ máa kà ní títí ò ní pín Ọlọ́run inna Allaha witrun yuhibbu witra
Ọlọ́run ọba àlékè ọlá ọba àṣọ ni ó sì láìkì nǹkan tí ó ní pín ẹ wá wo àpẹẹrẹ Yorùbá owó inna lillahi wa inna ilaihi raji'un in tí ó ní pín wa Yorùbá láìkì ní wọ́n hẹ́ẹ̀tì wọ́n ní èṣù ní jẹ́bà ẹyọ kankan má sí mẹ́ta gbogbo tọ́lọ́n pátá làwọn èèyàn làwọn ó change ní tiẹ̀ ìkànnù lọ́ndà àyà gẹ́gẹ́ náà nígbàtí àwọn àfún ní tẹ̀fsìrì tí wọ́n ń ṣe tẹ̀fsìrì wọ́n wá sọ ń pa ọ̀rọ̀ ojúkójú wípé wọ́n wo Hassan àti Hussein ojúkójú ó wo Hassan àti Hussein kí wọ́n sọ pé ojúkójú yìí ṣe àjẹ́ sísì tú ni àwọn ojúkójú kò sẹ́ni tí ó sì lára ẹ̀ kódà ànábì jẹ́ kó yá pé 90% tí àlìhùmọ̀ àwọn ojú ní ọmọ pa wọn kì í ṣe problem àǹjẹ̀nù tá à ń sá fún ó lè ṣẹlẹ̀ sí mi ó lè ṣẹlẹ̀ sí wọ kò sẹ́ni tọ́lọ́run ọ̀dà sí Ọlọ́run fi èèmọ̀ sí ara ojú tó bá rí nǹkan tó jọ lójú tó bá ilé sọ́jáde tí ó ṣàdúrà sí ṣàìtọ́n lè gbàbẹ̀ wọlé látara ojú kún lè bá àkórí ibú lẹ̀fẹ́ni tó sojú wò ṣùgbọ́n kí ni tí ó fi ìṣọ́ nǹkan yẹn ó ní pé kọ́kọ́ ṣàdúrà ẹ̀rí pọ̀ lórí rẹ̀ o ṣùgbọ́n kí n fún a lẹ́kọ̀ọ́ rẹ̀ lápẹẹrẹ èmi gán lè fojú wòrà mi báyìí kí n sọ pé bí mo ti wà ń tọ́jọ mi lójú nínú ìgbésí ayé ara mi kódà ànábì ní ó lè wòrà kún mi láàárọ̀ tí ó sọ di èrò pọ́ọ̀tì ìrọ̀lẹ̀ ẹlòmí ọkọ̀ sọ pé èmi ìmọ̀ sí kìí fẹ́ sí rí mi sẹ́yìn pé nǹkan yẹn jọ lójú ni ọdẹ̀ sọ jáde tó bá ṣe kò ń gẹ́ ìgbà tí nẹ́tíwọ̀kì èṣù wà nílẹ̀ látara ìlẹ́kọ̀ọ́ tiẹ̀ tó ọ̀tẹ̀lẹ́kọ̀ọ́ ìsìláàmù Ọlọ́run ó jẹ́ kí èṣù ní agbára láti lè fi àìsàn kọ́ nítorí ẹnu tó fi já wáyà torí pé ìsìláàmù ẹ̀sìn ẹ̀kọ́ ni kìí kẹ́ ẹ̀sẹ̀ sí eré ó nídìí ẹ̀kọ́ but wọ́n wá lo ẹ̀kọ́ yẹn yóò wá fi opportunity ẹ̀lú ẹ̀kọ́ yẹn yóò fi fún èṣù lágbára kó fi rí nǹkan tó jọ lójú yẹn kó fi bàjẹ́ wọ́n wà mọ́ ṣíṣí Ọlọ́run pé ìwọ ló fẹnu já wáyà rò pé gbọ́ mi yé ẹlòmí ọmọ fọmọ sáà kọ́kẹ́ Kausara bó ṣe wá ọmọwé tí ó lè dẹ̀yìn ìgbà náà kọ mọ́mọ́wé mọ́ kì í sáyé kẹ̀kẹ́ ló ṣe ìwọ gangan ló ṣe tọ́rẹ́ mẹ́ tí ń ṣe ọ́ ìwọ gbé gíláàsì iwájú wá mú ìbọn gíláàsì mírọ̀ ńlá báyìí kó ti mú bọ̀ lọ́wọ́ ẹni tó bá jáde sí ọ̀nà gíláàsì yìnbọn mọ́ ọ̀tá rẹ̀ nù ọ̀tá rẹ̀ gangan mọ́ ìní tí máa yẹ gbàgbà náà lẹ́sẹ̀ tí ó jáde ibẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àìmọ́lẹ́kọ̀ọ́ ìsìláàmù ní ń kó bá wa so tá a bá ti wá rí nǹkan bá kí lásọ àlùbáríkà látọ̀rọ̀ ní ìsìnbáyà mo fẹ́ sọ̀rọ̀ rà mí bá ní sí pé èmi máa sí kì máa ní kódà bọ́ ọmọ lárúbáwá ọlọ́mọjà ara padà sí ọlọ́mọjà ara èmi èsìkì ló bá tán wà lẹ́sẹ̀ ẹ̀tọ́ ò lè lépa ẹ̀kan bẹ́ẹ̀ mà ọlọ́mọba fún ọmọ ìlà àlùbáríkà ọmọwé kẹtọ́ àlùbáríkà fún kó tó sọ ó ní mọ́tò mi mú pò má sọ bá mọ́ ó lè dàrú lọ́sẹ̀ tí ń bọ̀ tí ọmọ mú kó bá ọlọ́mọba fún ọkọ̀ ìlà àlùbáríkà wà láì ọkọ̀ ìdápọ̀ ó ti sàdúrà sí bá kò èso ní lágbára ń bẹ̀ mà kò ní sọ di àgbàna fún ọmọ táwọn èèyàn bá sì fẹ́ máa bọ́ fẹ́nu pé nǹkan mí tètè máa rí kẹ́nò rárá inú àdúrà tánàbí wá fún bismillahi alladhi la yadurru masmihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul alim àdúrà ojúkójú ni yálà àti tàlìjẹ̀nù àbìtẹ́yàn ìkanu nínú ayẹ̀kọ́ tí wọ́n ń sọ nígbà táwọn àfà wa ń tu wọ́n lójúkójú wá sánà tí ó se tó bá fi lè wo wà ń yàkádù lẹ̀dínà káfàrú ìparí sọ́tùlù kọ́lá nígbà táwọn àfà ń tu wọ́n fẹ́ sáré sàdúrà kan bẹ̀ ni asánà tí ó se tí wọ́n ti ń ṣeré tẹ́lẹ̀ wọ́n kàdẹ̀ ń tọrọ bọ́jọ́ kalẹ̀ wọn ò bá ṣe mọ́ ànábì wa ò kí ló mọ́ wọn mẹ́ kí ló mọ́ tí wọn ò ṣe mọ́ bọ́lá wọn ṣe rán Jùbìrìlù sánà bínú Jùbìrìlù bá dé nígbà Jùbìrìlù dé tọyọ sí ànábì lọ́wọ́ ní kí ló dé ó ní asánà tí ó sì ní Jùbìrìlù ní ojúkójú lówó wọn ọyá máa sàdúrà ìtẹ̀lé lẹ́yìn ọba wí bó ṣe wí ànábì náà wí tẹ̀lé básánà ó tún wí lẹ́ẹ̀kejì ó wí lẹ́ẹ̀kẹta bí ẹ sì bẹ̀rẹ̀ sí dìde lójú ẹsẹ̀ wọn kàn sí ẹni ànábì ní gbogbo ẹni tí máa ń fi nǹkan wàsọ̀ láyé kò tí ìṣẹ́ tó tí nìrú jọ́kẹ́ ilé lọ́wọ́ náǹkàlì ńlá ni Jùbìrìlù mú wá fún mi yìí kódà tó máa ń gbóná tí kàn gbóná àbádì tó ọ̀kẹ́ sáà ń rí pé kí lórúkọ rẹ̀ kó tó máa gba bẹ́rẹ̀ nǹkan kọ́kọ́ sí àwọn àdìkárù yẹn náà ló fi mọ̀ pé nọ́màtì ní kìí sojúkójú
kí ni tánàbí ni kí ni tí Jibril ni ó sọ Allahumma dha sultanil azim walimanil qadim dhal wajhil karim waliyal kalimati tamat wa da'watil mustajabat afi Ànábì ẹsẹ̀ wà dákọ Hasan àti Hussein síbẹ̀ pé Ọlọ́run bá ń fún Hasan àti Hussein min anfusil jinn wa ayunil ins òjúbà náà lọ tẹ́rí pọ́rọ̀n tí mi ní gbogbo àti wọ́n ń pè mí lórí kíní ẹ̀dọ́ àdọ́tẹ̀ mo bí sí ìṣẹ̀rọ apá sí mi tọ́ ẹ̀kọ́ orí ìrìn mo máa ń wà ní máa sọ àdúrà kan lórí ìrìn kódà kéèyàn tẹ́sì mi ó fẹ́ pè mí ju kọ́ wọn sọ pé òun pè lọ́ba tí máa pé náà báyìí pian ẹni rí lọ́nu so ayé ti rọrùn wọ́n fi fídíò gbé àwọn èèyàn ti lo sẹ́ẹ̀tì kéèyàn tó máa ti máa lọ ní ìtẹ́rìn ẹjọ́ àdúrà tẹ́sílẹ̀ kan ìmọ̀ wò báyìí ni o èyí sọ kankan torí ilé wa rojọ́ pa tó ti bá ní ìsìn tẹ́rí àwọn àdúrà tàbí ti sọ tẹ́lẹ̀ sẹ́yìn tọ́lọ̀ bá ní kí wọ́n rán létí àti fẹ́ kọ́ àti láàtẹ̀ ilé náà wà ń bẹ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ ni mo ṣe lè rántí pé mo sọ nǹkan báyìí ṣùgbọ́n ìta bá rántí tí àwọn bàbá ti kọ́lẹ̀ ta píntẹ̀ wọ́n ti láàá níbi sẹ́tìgẹ́tẹ̀ ṣùgbọ́n tí ó bá sí mẹ́ kò sí bẹ́nu mo lè ti gbàgbé tó ti bá ní ìsìn àìtún lè wo pé kára ṣọ́tì rẹ̀ kọ́ bá di fi di pé yóò tó gbọ́n owó tí ọ̀pọ̀ jù náà lọ so ìkànnù nínú rẹ̀ Allahumma dha sultanil azim walimanil qadim dhal wajhil karim waliyal kalimati tamat wa da'watil mustajabat afi al-Hasan wal Hussein min anfusil jinn wa ayunil ins tí ọ̀kẹ́ ẹni tó fẹ́ kí aburú ọmọ sọmọ ní ìsìn ìsẹ́ni tí ó fi lò pààrọ̀ tí ó fi wá dẹ̀lẹ́bọ ìsìláàmù ti gbé nǹkan míì tí ó lò wá kàánú omi káyàtù kùrù sí ibẹ̀ kakúlẹ̀ òsì kìíní kejì bẹ̀ kàánú omi fi wé ọmọ kó mú lọ́bátẹ́ kàsílá lọ́bátẹ́ sínú ìlú àṣọ adẹ̀lẹ́bọ inú tí ń sọ àwọn èèyàn dẹ̀lẹ́bọ láyé ìjọ ọ̀nà protection fáwọn ọmọ wẹrẹ kó wọ́n bá kú tí àkímú náà mọ̀ mú lẹ́sẹsẹ ni in tí máwọn èèyàn di tí à náà mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ torí pé ọ́ndà rẹ̀ náà ni tí à wá o kódà ibi ọ̀fọ̀ mo rò pa àyọ́ gbà wá ni ìmọ̀ kí bá tó mọ yà káàkiri bá torí bí ọ̀fọ̀ gan àdè bẹ́ẹ̀ tó láwọn èèyàn ń gọ síbi pé ànábì sọ fáwọn tí a ń pọ̀wọ̀ pé ẹ sọrú ọ̀fọ̀ tẹ́ ẹ fẹ́ pè fún mi tí ọba ti ṣẹbọ ń bẹ̀ sáwọn ọ̀fọ̀ kan lọ nílẹ̀ Yorùbá tá a lè pè sí nǹkan tí wọ́n sọ pé nǹkan mú lágbẹ́jẹ́ báyìí tí wọ́n kà máa pé ni pé ewé tá a bá já sọ́wọ́ ọ̀tún ní gbé sí àǹpé kò tí ì lẹ́bọnú lójú wa ìta dá sọ́wọ́ òsì ọwọ́ òsì ní wà mọ́ pàṣẹ fún ọkẹ́ni sí tá a bá sọrú nǹkan bá tó sì jọ ọ̀rọ̀ tó nítumọ̀ sọ́lọ àbíkákẹ́ sọ pé olóògbó ọba rárá ṣàkó wà láì bọ́nù díẹ̀díẹ̀ èwo lólóògbó èwo ni ọba rárá torí pé àwọn kan dùn pé ànábì sọ yí pé àrídú àlẹ́yàrò kọ́ọ̀kùn ànábì sọ báwọn èèyàn pé ọyẹ kárúkíyà yín fún mi nígbà wọn ní àwọn ní nǹkan táwọn máa ń pè ègèrè táwọn máa ń pè tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tójú kójú wò àwọn ní àwọn ègèrè kẹ táwọn máa ń pè ànábì wa ní ẹjẹ ń gbọ́ná ànábì wa ní lábá sàbí rúkọ ma lam takun shirikan kò sábúrú ń pa kẹ́ pègèrè bá tí ọba ti ṣẹbọ ń bẹ̀ ibẹ̀ làwọn àfáà kan wá gọ sí tẹ́ fi dẹ́lẹ́bọ tí a pa gbọ́rọ̀ túbẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀fọ̀ so inshallah a padà máa sàlàyé tó bá di ọjọ́ mẹ́jọ kọ́lọ̀n palẹ̀kọ́lá kí ọ́sàn ẹni kọ̀ọ̀kan wa tẹ́gbé ẹjá farabalẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún tó kù tí a fi kírun inshallah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ètí à ń gbọ́ yìí Ọlọ́run já lè lò àmín. Mo fẹ́ lo àlàyé kan tó ṣẹlẹ̀ sí mi lára bá àfà ti sọ̀rọ̀ pé ká máa sọ ẹnu wa. Mo jáde secondary school mo wá lè kó mo wá ṣẹ́ lọ ilé iṣẹ́ tó dá ńgbà náà tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà máa ń sanwó bátà ni nígbà yẹn wọ́n á máa san bíi 10 pounds fún èèyàn lọ́sẹ̀ owó ńlá ni tẹ́ ẹ bá tó wá sóbá táìmù tó tó lówó tẹ́ ẹ gbà ẹ̀gbọ́n mi wá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yẹn ẹni tó wá jẹ́ máníjà ilé iṣẹ́ yẹn àtìyàwó wọ́n fẹ́rẹ̀ ẹ̀gbọ́n mi tó kọjá bó ṣe yẹ bóyá kí n tó máa sọ yẹn lọ a ní bùkátà kan tá a fẹ́ gbọ́ opó ni ẹnìkan ẹni tó wá jókòó yìí ó fẹ́ ra ìwé fáwọn ọmọ ẹ̀ ó dẹ̀ lówó tó ní ìdí tó bí 70,000 ẹjọ́ torí Ọlọ́run jẹ́ àjọ̀dá
níta wa náà bá tẹ̀lé dáńbẹ̀ ọlọ́run san wa lẹ́san rí ọlọ́run gbàdúrà ẹjọ́ torí ọlọ́run ẹja máa mú wá síwájú bí ọlọ́run ẹ bá gbà táwọn obìnrin ọlọ́run san yín lẹ́san rí. ẹni tó bá fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n ayé ẹ̀ ti bàjẹ́ ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní kéèyàn máa fi kọ́gbọ́n àṣìṣe tí mo ṣe ń gbà náà ọlọ́run wá fi ṣàánú létà wọn mú ọlọ́run san yín lẹ́san rí. a bá lọ ṣe interview ńbẹ̀ wọ́n ní ká wá gbọ́ rìsọ́ọ̀tì bí ọ̀sẹ̀ kejì my 12 ni ó jìnnà Ṣómólú là ń gbé yóò tó bí 30 ìṣẹ́jú sí 40 ìṣẹ́jú tó yóò fi ìrìn láàrin lọ. ìgbà táwọn wá lọ gbọ́ rìsọ́ọ̀tì nínú ẹni tí wọ́n sọ pé wọ́n gbà ilé mi wà àwa ń lọ lé padà àwọn tí wọ́n wà gbà wọ́n rà wá tí wọ́n pè jáde pé wọ́n gbà wá wọ́n wá ń sakọ tí mà padà ó ní mo béèrè. ẹnìkan nígbà àwọn ò ti máa nísìn labour office ló kù labour office ẹ lọ donate ó kọ yín lẹ̀ ń bẹ̀ ni ẹ forúkọ yín lẹ̀ ń bẹ̀ àtàdírẹ́sì ilé yín bí bẹ́sẹ̀ bá wá ẹ pè wá o mo lé mi labour office kí ni mo wá lọ́bẹ̀ àṣẹ ń lọ́bẹ̀ tẹ́rù. lọ́ba di pé wọ́n ní ká padà wá ká wá ṣe medical test mo tún ṣe medical test mo pass ọkàn mi tún balẹ̀ pé bí n pass tẹ́lẹ̀ wọ́n ó mọ̀ mi torí mo mọ manager mo tún wá pass. ẹ máa wá àwa lọ bí oṣù kan oṣù méjì ẹni tí mo gbẹ́kẹ̀lé ń bẹ̀ pé ó ràn mí lọ́wọ́ gan ló fún mi ní mọ̀ràn pé bọ́rọ̀ sí ìwà máa lọ labour office ó tún wá fún mi lówó tí ń fi lọ labour office mo wá ń lọ labour office yẹn ó kù aṣọ kan sí mi lọ́rùn tí mo mú lọ ń bàdà tó jáṣọ dídí ó tiẹ̀ tún ti ń bẹ́ wàhálà ẹ̀mọ́ kan bu ẹ̀kún ni mo lọ́lọ́ mo sì dáràn mo sì máa mọ̀ kọ́ ní ìsinmi. ẹ wá wọ ẹ̀kọ́ tí mo rí kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ tí mo wá rí kọ́ ń bẹ̀ ni pé 75 mo wá ń teach ní ní Seventh Day Adventist lókè bọ́là mo ṣe tíṣà ń bẹ̀ láti bẹ̀ wọ́n wá gbé mi lọ Army Children's School ní Mọ́kọ́lá. báwọn bá ń tí wọ́n ń ṣe fáwọn táwọn bá train gẹ́gẹ́ bí tíṣà ni pé wọ́n gbà wá ní October wọ́n dà wálẹ̀ ní July ká má bàa gbowó August September wọ́n ń pa wá ń chita. ìgbà yẹn UP wà Universal Primary Education ọ̀fẹ́ ni wọ́n tó máa fún lóúnjẹ bẹ́ẹ̀ bá wá fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ páàsì iṣẹ́ ti dúró dè yìí làwọn tíṣà ń bẹ̀ wá ní Mr. Amao ẹ̀yin mọ̀wé ju kẹ́ ẹ máa jẹ́ chita lọ ẹ lọ sí grade 2 èmi tí mo ti gbọ́njò ní mo ní mo ṣe wọn ò mọ́ mi ni wọ́n láwọn trọ́ọ̀sì pé tí n bá ṣe wọn ò mọ́ mi bóyá tí n bá tó sọ ọjọ́ náà pé mi grade 2 bóyá bí ọlọ́ni dé lónìí ní débẹ̀ ẹ má jẹ́ kẹ́nu ọwọ́ máa kó bára wa pàápàá jùlọ àyà Quran chapter 4 verse 76 ọlọ́ni iná ńlá láàyè ìbù máa ń ká náà mọ̀tálán fàhùrọ̀ Allah loves not the boastful and the proud kéèyàn máa gapá báyìí kìí sáré ìkànnù àbúrò sí wa ẹ sì sọ ilé ìfáwọn ọmọ táwọn ọmọ bá ń wá admission ọmọ máa kánjú gan ìgbè mi ń wá admission kò sí nǹkan míì tó nítumọ̀ sí mi di admission lọ kí ló dẹ̀ fà á àwọn tí wọ́n wà ní form 4 ìgbè mi wà ní form 5 ìkànnù wọn ti wọ yunifásitì mọ wá ń lé ìkànnù àbúrò sí wa wá ní ẹ̀ẹ̀mẹ́sàn-án ló ń ṣe jamb tó ń fẹ́ẹ̀lì bọ́dà náà ní ibi tó wà àwọn tí wọ́n pàṣẹ jamb láti ìsàlẹ̀ gangan wọn wà ń bẹ̀ sọ ẹ̀yìn èèyàn wa ká má jọra wa lójú ọlọ́ọ̀bá sàfà lẹ́sàn rí gbogbo tí wọ́n ń sọ fún wa ń pátá ká múra sí èmi náà wá fẹ́ rẹkọmẹ́ndì àdúrà kan fún wa. ṣe é mà pé ìgbésí ayé mùsùlùmí àfọ̀nbáyà èmi àtẹ̀yìn àgbọ́dọ̀ sọ pé ní ìsìláàmù làákù sí a máa bẹ lọ́n kó jẹ́ àṣekẹ́ni kó jẹ́ àkúbẹ̀ ni pàápàá àdìsí kan ń bẹ àríbàyìn àdìsí tó ní ń bẹ nú àwọn ẹ̀dẹ́ èèyàn abẹ́ẹ̀ màdìsí tí ó máa ṣe dáadáa bọ̀ láti bẹ̀rẹ̀ tí ó wà yá tí ó lóhùn sí mọ́ ọlọ́mọ sí bẹ́ẹ̀ fi mi àtẹ̀yìn and the reverse is also true bá a bá ti ń kírun tán Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana ẹ̀rí pé bí afá ti dúró nù àfọ́ parí ẹ̀ sí yòókù wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab ìyẹn ṣe mọ̀ pé ayé lè yan ọjọ́ mọ́ ọlọ́run máa ṣọ́ gbogbo wa o ọlọ́run jẹ́ àgúnlẹ̀ ayọ̀ yóò ṣàánú wa lápapọ̀ yóò ṣàánú wa lọ́kọ̀ọ̀kan Tinubu ti ń ṣèjọba lórí wa lórí ọlọ́run dákunjọ má jẹ́ ó jẹ́ àwa mùsùlùmí yà ó ti dàbí ẹni pọ́ gbọ́wọ́